ẹ máa pé súnà ló lè ṣe òwe. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe òwe. súnà ló lè ṣe. gbogbo kọ́nù kọ́ èyí tí a ń fà. súnà ló lè ṣe. gbogbo àríyànjiyàn èyí tí a ń fà. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe òwe. súnà ló lè gbogbo ṣe. kọ́nù kọ́ èyí tí a ń fà. súnà ló lè ṣe. olórí wa ẹ wá ká ṣe súnà. súnà ló lè ṣe. gbogbo lọ́ba lọ́ba ẹ wá ká ṣe súnà. súnà ló lè gbogbo ṣe. mùsùlùmí ká mójútó súnà. súnà ló lè ẹ ṣe. bá wá bí wá ó jama'u ká. súnà ló lè pé kí ṣe. ni súnà èyí tí a ń lọ. súnà ló lè ṣe. ìsìlámù òdodo là ń pè bẹ́ẹ̀. súnà ló lè ṣe. ìtọ́lọ́hun ọba tó fi rán Ànábì. súnà ló lè ṣe. ìtọ́lọ́hun ọba tó fi rán Rọ̀súlù. súnà ló lè ṣe. ìsìlámù ní súnà ṣáni ìsìlámù. súnà ló lè máa ṣe. tako súnà kó má dẹ́ ní àbámà. súnà ló lè ṣe. ọlọ́run ọba wa òun ló sọ bẹ́ẹ̀. súnà ló lè ó ní ṣe. gbogbo ohunkóhun èyí tí a bá ń fà. súnà ló lè padà ṣe. sọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ Ànábì. súnà ló lè ṣe. àṣírò Allah wa rasulahu. súnà ló lè ṣe. àṣírò láàní kábà fún Kùránì. súnà ló lè ṣe. wa rasulahu ní kábà súnà. súnà ló lè ṣe. orí apá kan kádà kejì lólẹ̀. súnà ló lè ṣe. orí apá kan kádà kejì lólẹ̀. súnà ló lè ṣe. òjíṣẹ́ ọlọ́run òun gan sọ bẹ́ẹ̀. súnà ló lè súnà mi ṣe. lọ́wọ́ yín ó jama'u ká. súnà ló lè súnà mi ṣe. lọ́wọ́ yín ó jama'u ká. súnà ló lè ṣe. súnà àwọn àrólé alálùbáríkà. súnà ló lè tó bá jẹ́ ṣe. lódodo la fẹ́ ṣe sílámù. súnà ló lè máa ṣe. tako súnà kó má dẹ́ ní àbámà. súnà ló lè ṣe. ọlọ́run ọba wa ìrẹ́là wa máa ń bẹ̀. súnà ló ṣe wọ́n lè lọ́ta ṣe. ìsìlámù látara ìjọta náà. súnà ló ṣe wọ́n lè lọ́ta ṣe. ìsìlámù látara ìjọta súnà. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe o. súnà ló lè ṣe. èyí tí a ń fà. súnà ló lè ṣe. kọ́ èyí tí a ń fà. súnà ló lè ṣe. ẹ máa pé. أعوذ بالله من الشيطان الرجيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته. adọ́pẹ́ fún ọlọ́run bá ẹlẹ́dàá wa ọba tí ó tún ṣe ẹnìkọ̀ọ̀kan wa di déédé àsìkò yìí ọba náà ni a dá ọpẹ́ fún ọba tó ṣe wípé ó kẹ́ wa
ó ṣe wá lọ́kan lára àwọn tí ó kádàrá pé kó máa bẹ lórí ẹ̀sìn àṣelà, ẹ̀sìn èyí tó ṣe wípé èèwọ̀ ní kéèyàn jáde láyé yálà ọmọ èdè ènìyàn ni àbí àlìjọ̀nú ni, èèwọ̀ ní pé kéèyàn jáde láyé kéèyàn má tán lórí ẹ̀sìn náà. ẹ̀sìn tó ṣe wípé gbogbo ẹni tó bá jáde láyé tí ò bá tán lórí rẹ̀, irú ẹni báyìí yóò di ẹni àbámà, yóò di ẹni àbámà láyé ń bí báyìí, yóò di ẹni àbámà nínú sàárè. bákan náà tó bá dijọ́ tí Ọlọ́run Allah subhanahu wa ta'ala tí ó gbé gbogbo àwọn ẹrú rẹ̀ dìde, irú ẹni báyìí yóò máa bẹ́nu àwọn ẹni òfò. kọ́lọ́run bá Ẹlẹ́dàá wa kó má ṣe wá lọ́kan lára àwọn ẹni òfò. Ọlọ́run bá Allah tó wá kádàrá pé ká máa bẹ lórí ẹ̀sìn náà, à ń bẹ Ọlọ́run bá nínú àánú rẹ̀. ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́, àwọn bàbá wa nílẹ̀ Yorùbá máa ní ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ àfi ẹni tó bá ṣe iṣẹ́ dópin. à ń bẹ Ọlọ́run bá nínú àánú ẹ̀ kó dákun kó jẹ́ ká tán lórí ẹ̀sìn Islam yìí. àpadà sí àìdá téèyàn fi ń ṣe nǹkan míì yàtọ̀ sí Islam, kọ́lọ́run bá kó má fi ṣàdánwò fún wa. bákan náà àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam al-mab'uth rahmatan lil alamin. Allahumma salli ala Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ọlọ́run bá Ẹlẹ́dàá wa dákun má ṣe bá wa ṣe àlékún ìkẹ́ Ànábì àti àwọn aráalé Ànábì tí wọ́n gbà fún Ànábì, àwọn sọ̀hábà Ànábì, àwọn ẹni rí jùlọ lẹ́yìn àwọn Ànábì Ọlọ́run ọba. àǹbẹ̀ Ọlọ́run ọba ìkẹ́ yìí kó má mọ lórí tiwọn àti gbogbo ẹni tó bá rìn ìlànà wọn, tó gbà wọn lólódodo, tó ń rìn ìlànà wọn títí di ọjọ́ tó ṣe yín pé owó ò ní ṣàǹfààní, ọmọ náà ò ní ṣe àǹfààní, àfi ẹ̀mí tó bá dé wá bá Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lẹ́mìí tó ṣe yín pé ó bọ́ pábọ́sẹ̀ kúrò níbi ẹbọ ṣíṣe sí Ọlọ́run ọba subhanahu wa ta'ala. kọ́lọ́run ọba Ẹlẹ́dàá wa kó má ṣe àìṣe ẹ̀mí mi àti iná lọ́kan lára àwọn irú ẹ̀mí báyìí. ẹrúsìn Ọlọ́run ọba a máa tẹ̀síwájú lórí àlàyé tí a ń bá bọ̀ nípa ọlá èyí tí ń bẹ fún àwọn ẹni ìṣíwájú wa, àwọn tó ṣe ń pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti ṣe wọ́n lẹ́ni tó ṣe ń pé kí ni o, ó ti gba àbọ̀ wọn, ó ti gbaṣẹ́ wọn, ó ti ṣe wọ́n lẹ́ni ìyọ́nú sí láti ayé dé al-qiyamah. ọlá tí a ń ṣàlàyé bọ̀ nípa ọlá tí ń bẹ fún wọn, bákan náà aburú tó ń bẹ níbi ìbu ẹnu àtẹ́lu àwọn sọ̀hábí Ànábì. eléyìí ni ó máa jẹ́ apá kejì pẹ̀lú ògo Ọlọ́run nínú àlàyé tí a ń ṣe bọ̀. kọ́lọ́run bá Ẹlẹ́dàá wa kó má ṣe fi àwọn wálé náà, kọ́lọ́run bá subhanahu wa ta'ala kó sì ṣe gbogbo olùgbọ́mi náà lẹ́ni tó ṣe wípé kí ni o, wọn ò ní jẹ́ alágbọ̀yí tí wọ́n jẹ́ alágbọ̀yí. nínú àwọn ẹ̀rí tó ń jẹ́ ká mọ̀ wípé àwọn sọ̀hábí Ànábì yìí Ọlọ́run bá subhanahu wa ta'ala ti ṣe wọ́n lẹ́ni ìyọ́nú sí olóríire ẹ̀dá ni wọ́n. àwọn eléyìí ti gba wájú, Ọlọ́run bá subhanahu wa ta'ala sì ti gba iṣẹ́ wọn. òun ni aya al-Qur'an nínú suratul Hashir aya ẹlẹ́ẹ̀kẹjọ tí Ọlọ́run bá Ẹlẹ́dàá wa tún bá wa sọ̀rọ̀ wípé a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run bá Ẹlẹ́dàá wa ní lil fuqara'il muhajirina alladhina ukhriju min diyarihim. Ọlọ́run bá subhanahu wa ta'ala ní pé àwọn tí wọ́n jẹ́ aláìní, àwọn aláìní tó jẹ́ kí ni o, tí wọ́n ń bẹ nínú àwọn muhajirun tó jẹ́ àwọn muhajirun ẹ̀rí, àwọn tó ṣe ń pé kí ni o, ukhriju min diyarihim, tí wọ́n lé jáde nínú ilé wọn, wọ́n lé wọn jáde nínú ilé wọn ẹ̀rí, wa amwalihim, tí wọ́n lé wọn jáde, tí wọ́n gbẹ́sẹ̀ láwọn dúkìá wọn, owó wọn, àwọn ohun dúkìá wọn tọ́lọ́run subhanahu wa ta'ala ṣe fún wọn yìí, tí wọ́n gbẹ́sẹ̀ láwọn property wọn. yabtaguna, àwọn ẹni yìí yabtaguna fadlan min Allahi wa ridwana wa yansuruna Allaha wa rasulahu. àwọn ẹni yìí tó ṣe ń pé wọ́n ń wá ojú rí Ọlọ́run ọba, wọ́n ń ṣojú kòkòrò láti wá ojú rí Ọlọ́run ọba subhanahu wa ta'ala wa yansuruna Allaha wa rasulahu. àwọn ẹni tó ṣe ń pé wọ́n ràn ẹ̀sìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́wọ́, wọ́n sì ràn ànábì Ọlọ́run ọba, wọ́n ràn án lọ́wọ́. Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa ní ulaika humus sadiqun. Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa ní àwọn ilé gangan lólódodo ẹ̀dá. kò sópùrọ́ nínú àwọn sọ̀hábí Ànábì, kò sí òpùrọ́ nínú wọn, kò sẹ́ni bí nínú wọn, kò sí mùnáfíkí nínú wọn. òun náà ní àyà ẹ̀fín rìnlẹ̀ fún wa yìí. àbáwọn ni muhajirun, àwọn sọ̀hábí Ànábì náà ni. àwọn ni ansar, àwọn sọ̀hábí Ànábì náà ni. Ọlọ́run ọba Allah ní àwọn tó ṣe ń pé wọ́n lé kúrò nínú ìlú wọn, nílé wọn, nítorí Islam, nítorí ẹ̀sìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala. kì í ṣe nítorí pé wọ́n ń jàdúlẹ̀ àbí nítorí pé wọ́n ń jàdúyàwó, wọ́n lé wọn nílé wọn, wọ́n lé wọn
lẹ́yìn tó ṣe yín pẹ́ lómi ò ráṣọ mú sára yàtọ̀ sáṣọ tí ń bẹ lára ẹ̀, lómi ò ráṣọ mú, ẹlòmí ò dúró mú fìlà, ẹlòmí ò dúró mú hijabu yàtọ̀ sí ìdí ń bẹ lára rẹ̀. Ọlọ́run bá Allah ni wọ́n lé wọn yabtaguna fadlan min Allah látara pé wọ́n ń wojú rí Ọlọ́run bá subhanahu wa ta'ala wa ridwana, ń wá ìyọ́nú Ọlọ́run bá Allah nìkan ṣoṣo ni. Wa yansuruna Allah wa rasulahu, ẹ̀rí àwọn tó ṣe yín pé wọ́n ràn ẹ̀sìn Ọlọ́run bá lọ́wọ́ àti òjíṣẹ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala ulaika humus sadiqun. Ọlọ́run bá Allah ni àwọn eléyìí ní olódodo ẹ̀dá o. Tá a bá ń wá olódodo ẹ má wulẹ̀ dààmú jìnnà jama, tí wọ́n bá ti ń sọ pé àwọn olólódodo àwọn òlà máa darí ọ̀rọ̀ sí jama, òun náà ni àwọn sọ̀hábí ànábì, àwọn tá a gbọ́dọ̀ ṣe iyèméjì ń pa òdodo wọn ni. Gbogbo àwọn tí wọ́n ń bẹ́ ń sìn ẹ má jẹ́ àtọ́ra wa jẹ́, bó ṣe lè wọ́n kí bàbá ńlá kó èèyàn kan ga tó àbí ká fẹ́ èèyàn kan ga tó, àti bàbá tèmi náà o àtàfà tèmi náà kó má jẹ́ pà ń búra wa, so kò lè ga tó gíga ẹsẹ̀ bàtà àwọn sọ̀hábí ànábì, kò lè ga tó wọn. àwọn eléyìí àwọn ti gòkè odò káfárá tó já, ẹ̀gbọ́ wọ́n ti gun òkè odò káfárá tó yẹ kí ni káfárá tó já. ìyẹn ni pé wọ́n ti gun òkè odò kí bíríìjì kó tó collapse. àpèjúwe eléyìí ni pé bíi Third Maryland Bridge láwa tá a bá wà lẹ́kọ̀ọ́, àbí àwa tá a bá mọ Niger Bridge, ẹ̀rí kó wá jẹ́ yí pé àwọn kan ń bẹ tó ṣe yí pé wọ́n ti gun bí eré tí wọ́n sá kọjá lórí bíríìjì yìí bí ìgbà tí plane ń sáré ni. àwọn ti kọjá lórí afárá yìí Third Maryland Bridge ìfapẹ̀rẹ̀, wọ́n ti kọjá lórí ẹ̀, wọ́n ti kúrò lórí omi, wọ́n ti kọjá sódì kejì lọ́hùn. kó wá jẹ́ pé lẹ́yìn eléyìí ni bíríìjì collapse, kó wá jẹ́ pé àwa tá a wá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ àwa ṣẹ̀ṣẹ̀ fẹ́ tẹsẹ̀ bomi, torí pé kí ni kò sí option, inú omi náà lágbà. wọ́n fún wa lọ́jọ́ méjì láti fi débi tá ń lọ, bíríìjì ló ti já yìí, àwọn tí wọ́n ti gbáwájú ti gbáwájú. àwa tá a bá fẹ́ gorí bíríìjì kí là á ṣe, tá a bá dúró de kí wọ́n tún bíríìjì ṣe à nílé meet up, oníkálukú wa ṣẹ̀ṣẹ̀ máa kán lomi, ẹ̀rí àtẹni tó mọ̀wé àtẹni tí ò mọ̀wé á ṣẹ̀ṣẹ̀ wá máa kán lomi. ẹlòmíì náà àwọn ẹni tí wọ́n kán lomi rèé ó ṣeé ṣe kó rí jàǹbá kan àbí kejì, bóyá ni ó gbẹ́ lomi jẹ ẹja ó jẹ lomi, oríṣiríṣi aburú ó ṣẹlẹ̀ sí. ẹ̀rí tábàtẹ̀ wá wo àwọn ẹni tí wọ́n survive nínú omi yẹn náà ká wò ó, ṣé a lè fi wọ́n wé àwọn ẹni tó ṣe pé wọ́n ti lọ tí wọ́n ti gbà wájú. so ìtumọ̀ wípé àwọn sọ̀hábí ànábì ti gòkè odò káfárá tó já lélẹ̀, àwọn ti kọjá, wọ́n ti lọ, Ọlọ́run bá aláàtì ṣàánú wọn, káwa tó wá ṣẹ̀ṣẹ̀ máa dégbétọ̀ àwa tiẹ̀ fẹ́ tẹ̀sẹ̀ bomi, a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò táyà tí ìmẹ́ni tí ó mórí bọ́ tí ó là tí ó bọ́ sódì kejì omi gan. kọ́lọ́run bá aláàkó má ṣe àbá yọ́nú sí wọn. torí náà ẹni àdúrà ni wọn, ẹni ìkẹ́ ni wọn, ẹni tó ṣe ń gbé bẹ́ẹ̀ èèyàn bá ń ṣàdúrà fún wọn látara ìyọ́nú Ọlọ́run bá fún wọn yìí, èyí ò tún máa gbalada lára wọn ni. Ọlọ́run bá òṣèlú eléyìí fẹ́ lómi àfàwọn sọ̀hábí ànábì. kọ́lọ́run bá ẹlẹ́dàá wa kó má ṣe àṣẹ wa lẹ́ni tí ó máa rí ìyọ́nú Ọlọ́run bá Allah látara wọn. Ọlọ́run bá ẹlẹ́dàá wa ní yabtaguna fadlan minallahi wa ridwan, wọ́n ń wá ojú rí Ọlọ́run bá ní, wọ́n ń wá àánú Ọlọ́run bá ní, wọ́n fẹ́ kí Islam tàn dọ́dọ̀ wa ní, ni wọ́n ṣe ní wọn lára, ni wọ́n ṣe fúnlẹ̀ mọ́ wọn. Ọlọ́run bá ẹlẹ́dàá wa tún sọ fún wa láàyè mí ní Suratul Hashr bákan náà, ẹ̀rí àyá ẹlẹ́kẹwàá. Ọlọ́run bá ẹlẹ́dàá wa ní walladhina ja'u min ba'dihim yaquluna rabbana, ẹ̀rí àwọn sọ̀hábí ànábì yìí a sọ fún wa pé wọ́n ń ṣẹ́ni ebú, wọ́n ń ṣẹ́ni yẹpẹrẹ. àwọn ẹni rí tí wọ́n bá ń wá lẹ́yìn wọn láwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ń gbọ́ nípa wọn, tí wọ́n rí orí pa wọn, tí wọ́n rí dààmú wọn fún ẹ̀sìn yìí, àwọn ò ní lanu pàtàkì wọn làwọn fẹ́ máa bọ́ àwọn sọ̀hábí ànábì, torí pé ẹ̀sìn pàtàkì sáwọn. gbogbo ẹni tí Islam yẹn bá pàtàkì sí, gbogbo ẹni tó bá mọ̀ pàtàkì Islam, tó mọ̀ láti ń bẹ fún Islam, ohun tó kù náà kan ni pé kéèyàn máa bọ́ àwọn sọ̀hábí ànábì, èèwọ̀ ni. Ọlọ́run subhanahu wa ta'ala ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ẹni báyìí pé walladhina ja'u min ba'dihim, àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn sọ̀hábí yìí yaquluna, àwọn máa sọ pé kí ni rabbana, ìrẹ́ Ọlọ́run bá wa, láwọn ẹni ire ni o, ṣé ń ṣe àwọn ẹni ibú, kọ́lọ́run bá aláàkó má ṣe àṣìmí àti ńlọ́kan lára àwọn ẹni ire náà. wọ́n máa sọ pé kí ni yaquluna rabbana, ìrẹ́ Ọlọ́run bá wa ighfir lana, ìrẹ́ Ọlọ́run bá wa dákun foríjì wa, dákun foríjì wa wal ikhwanina, àtàwọn ọmọ ìyá wa alladhina sabaquna bil iman, àwọn tó ṣe ń gbé kí ni wọ́n ti gbáwájú wa nù gbàgbọ́, ìyẹn làwọn sọ̀hábí ànábì. a ti sọ fún wa lánàá pé àwọn tí wọ́n ti gbáwájú, àwọn ẹni olùgbáwájú tọ́lọ́run bá aláàtí kẹ́ tó ti ṣàánú wọn, òun náà làwọn sọ̀hábí ànábì radiyallahu anhum ajma'in. Ọlọ́run bá aláà ní àwọn ẹni rí tí wọ́n máa wá lẹ́yìn wọn, láwọn ẹni rí tó mọ pàtàkì Islam, tó ṣe yín pé wọn ò ní gbéfẹ́ àwọn àfáà wọn tí wọ́n ń bẹ̀sìn jẹ́ lọ́kàn jù fẹ́ àwọn sọ̀hábí lọ, jù fẹ́ Ọlọ́run bá àti ànábì lọ. wọn ò ní gbéfẹ́ àwọn bàbá wọn lórí ẹ̀mí jù fẹ́ ẹ̀sìn Ọlọ́run bá lọ, torí bí èèyàn bá ti gbé ìfẹ́ àwọn ẹni yìí lórí ẹ̀mí ju ẹ̀sìn Ọlọ́run bá lọ, òun náà ní máa ń mú ni
kéèyàn máa bu ẹnu àtẹ́lu àwọn ẹni tó gbẹ̀sìn wá fún wa torí pẹ́sìn yìí ò jẹ́ nǹkan kan lọ́dọ̀ wa tá a bá bàbàrà ẹ̀sìn tá a pàtàkì ẹ̀sìn àwọn tí wọ́n gbà wá á bàbàrà wọn á pàtàkì wọn kọ́lọ́mù ẹlẹ́dàá wa kó jọ nínú àánú rẹ̀ kó má ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tí ó tara àwọn sọ̀hábí tí wọ́n ò rí ìbínú Ọlọ́run Ọba torí ìbínú Ọlọ́run Ọba Allah ń bẹ fún gbogbo ẹni tó bá ń kọ àwọn sọ̀hábí ànábì lábùkù kọ́lọ́mù ẹlẹ́dàá wa kó má ṣe là wá. bákan náà nínú àwọn àyà tó tọ́ka sí fún wa torí àsìkò wa a fẹ́ kí ìbánisọ̀rọ̀ yẹ kó gùn jù bọ̀ à ń láti mú àwọn ẹ̀rí wá gẹ́gẹ́ bí ìṣe àwọn ahlu sunnatul wal jamaa ní pé àwọn ò ní sọ̀rọ̀ àfi kó jẹ́ pé a ní àwọn ẹ̀rí tá a máa mú wá ká lè mọ̀ pé tọ òdodo ọ̀rọ̀ líle eléyìí yàtọ̀ sí nǹkan tá a kọ̀ máa ní tá a máa bójú abẹ́ tíra abẹ́ tébùlù ẹ̀mẹ́wàá tá a ní rí nǹkan kan sọ tá a ní rẹ́ẹ̀rí kan mú wá tá a sì máa bá wọn sọ àbí ànábì jẹ́ tá a máa bú wọn ẹ̀rí tá a máa ní sáwọn yẹn láwa máa ṣe rọ́dí àláwọ̀ á ní òfun àwọn olówó ayé ká máa ṣe rọ́dí àláwọ̀ á ní òfun tá a bá ṣe fáwọn ẹni tí ó jìyà fẹ́sìn ẹ̀sìn tó yẹ pé àwọn bàbá ńlá ẹnikẹ́ni wá ń jọlá rẹ̀ oníkálukú wa lé ní àwọn àáfàá wa tí wọ́n wá lẹ́yìn lásìkò táwa wáyà bí wọ́n ti wá lẹ́yìn àwọn sọ̀hábí wọ́n ń jọlá ẹ̀sìn ni yàtọ̀ sáwọn tó yẹ pé wọ́n jìyà fẹ́sìn àwọn tábìrín wọ́n ń jọlá ẹ̀sìn ni kò sí èèyàn kankan mọ́nú àwọn tẹ́yìn máa ń pàtàkì àwọn bàbá wa àwọn àáfàá wa àwọn kìnnì kan wà kan tó wá jẹ́ pé àwọn wá fojú winú ẹ̀sìn yìí mọ́ wọ́n wá jọlá ẹ̀sìn ni wọ́n wá jọlá wàhálà àwọn sọ̀hábí ànábì ni kọ́lọ́run bá aláà kó má ṣe àbáwá ṣàánú wọn so eléyìí láàfin mọ̀ yín pé àwọn ẹni yìí ò ń ṣe ẹni tá a máa tẹnu àbùkù bá ẹni tí bàbá ńlá kó bàbá ẹni ń jọlá lára rẹ̀ ẹni táwọn àáfàá ẹni ń jọlá rẹ̀ ṣe ebú ló kàn tá a máa bú torí ẹ̀ kọ́lọ́run ọmọ ẹlẹ́dàá wa kó má ṣe ṣàánú fún wa torí náà àwọn sọ̀hábí ànábì wọn kì í ṣe ẹni àbùkù wọn kì í ṣe ẹni àrífín wọn kì í ṣe ẹni tó ṣe pé yẹn ó máa ṣépè fún nínú àwọn àyà tó yẹ ká mọ̀ yìí pé ìbàbàrà wọn sẹ́ ọ̀ranyàn ni òun náà ni àyà Ọlọ́run subhanahu wa ta'ala yàn pé la yastawi minkum man anfaqa min qabli al-fath Ọlọ́run bá aláà ń ṣàlàyé fún wa nípa ọlá tó ń bẹ fáwọn láàrin àwọn sọ̀hábé gan síra wọn ká lè mọ̀ yìí pé Ọlọ́run bá aláà tún gbọ́lá fapá kan ju apá kan lọ́nu wọn gẹ́gẹ́ bá ṣe máa mẹ́nu bà olórí ọlọ́lá jù lọ́nu wọn tí ń ṣe Abubakar ní Siddiq radiyallahu anhu nínú ìbánisọ̀rọ̀ wa tẹ̀lé inshallah àti dé tó fi jẹ́ ọlọ́lá jù lọ́nu àwọn sọ̀hábí ànábì sọlọ́run bá aláàtúnṣe àwọn kan lẹ́ṣà ṣapá kan lẹ́ṣà jápá kan lọ́nà àwọn sọ̀hábí ànábì yìí gẹ́gẹ́ bọ́lọ́run bá subhanahu wa ta'ala ṣe ń sọ fún wa wípé la yastawi kò jọra wọn minkum man anfaqa min qabli al-fath ẹ̀rí ó yàtọ̀ síra wọn ẹ̀yin sọ̀hábí yìí náà ẹ̀ tún máa lọ́lá ń bẹ́ nu yín ẹ̀rí ọlá yín ò jọra wọn láàrin ara yín ẹ̀rí kí ló fà wọn ni pé kí ni man anfaqa min qabli al-fath gbogbo àwọn ẹni tó ṣe yín pé wọ́n náwó sójú ọ̀nà Ọlọ́run Ọba àwọn tí yín pé wọ́n ná dúkìá wọn sójú ọ̀nà Ọlọ́run Ọba àwọn ẹni tó ṣe yín pé wọ́n ná ẹ̀mí wọn sójú ọ̀nà Ọlọ́run Ọba min qabli al-fath kí fatihu Makkah tó ṣẹlẹ̀ kí fatihu Makkah kó tó ṣe kí ni o kó tó ṣẹlẹ̀ ẹ̀rí Ọlọ́run Ọba Allah ní pé àwọn tí wọ́n ná yìí tó ṣe yín pé kí ni wọ́n ná wọ́n dààmú wọ́n ná wàhálà sójú ọ̀nà Ọlọ́run Ọba min qabli al-fath wa qatal tó ṣe yín pé kí ni o wọ́n tún jà sójú ọ̀nà Ọlọ́run Ọba àwọn tí wọ́n jagun sójú ọ̀nà Ọlọ́run Ọba Ọlọ́run Ọba ẹlẹ́dàá wa ní ulaika a'zamu daraja àwọn eléyìí ulaika a'zamu darajatan minal ladhina anfaqu min ba'du wa qatalu àwọn eléyìí ni wọ́n ní ọlá àwọn ni wọ́n lóore àwọn onílẹ́bù tí wọ́n tún gbé pẹ́ẹ́lí ju àwọn tó ṣe ń gbé kí ni o àwọn náwó àwọn náírà àwọn náà jagun sójú ọ̀nà Ọlọ́run Ọba lẹ́yìn ìgbà tí fatihu Makkah ṣẹlẹ̀ lọ kí Ọlọ́run Ọba Allah wa sọ fún àwọn méjì wa kullan wa'ada Allahu al-husna àti kíní àti kejì lọ́lọ́run bá Allah àti ṣàdéhùn al-husna dé kí ni ìtumọ̀ al-husna jọmọ́ al-janna ìyẹn ni pé àtàwọn ikọ̀ alákọ̀ọ́kọ́ náà sọ̀hábí ànábì àti àwọn ikọ̀ ẹlẹ́ẹ̀kejì náà sọ̀hábí ànábì ìkíní kejì wọn lọ́wọ́n bá Allah àti ṣàdéhùn al-janna fún wọn àwọn ẹni tí wọ́n ti jẹ́ ní al-janna tó ṣe ń pọ̀rọ̀ wọn ti clear pé àwọn eléyìí ó dájú pé wọ́n wà al-janna ni ẹ̀rí àwọn ẹni yìí sẹ́wọ̀n ló yẹ ká máa bu ẹnu àbùkù lù àbáwá tó yẹ kí àti ìmọ̀ bọ́rọ̀ wọ́n ṣe jẹ́ wallahi ìwọ tó bá lè sọ pálí Janna ló wọ̀ tó fọwọ́ sọ yà pálí Janna lọ máa bọ́ níta kó wá sọ bí àlùjánnà rẹ dájú kódà àwọn bàbá ńlá yín àwọn àfáà yín àwọn ọkùnrin máa kọ́kọ́ bàbá ńlá ẹnì kọ̀ọ̀kan wáyé níta bá lè fọwọ́ sọ̀rọ̀ yà ń parẹ́ pálí Janna ni ó wọ̀ kábọ̀ táwa sọ kò sí a máa bẹ lọ́hùn fáwọn ni ṣùgbọ́n àwọn sọ̀hábí ànábì ìbẹ lọ́hùn fún wọn radiyallahu anhu tá à ń ṣe fún wọn kì í ṣe pé bóyá nítorí pé wọn ò kì í ṣe ẹni ìyọnu síkọ́ wọ́n ti jẹ́ ní ìyọnu sí bọ̀tí káwa náà kéré lára èrè tọ́lọ́wọ́n bá aláà fún wọn òun làdúrà tá à ń ṣe fún wọn tá a máa gbalada radiyallahu anhum ajma'in tọ́lọ́wọ́n bá aláà má ṣe bá wa yọ́nú sí gbogbo wọn lápapọ̀ torí náà àwọn sọ̀hábí ànábì
ẹni gòkè odò káfárá tó já ni wọ́n, àwọn ti gòkè odò wọ́n ti rọ́nà lọ síwájú káfárá tó já mẹ́nìkan kan lẹ́sẹ̀. Kọ́lọ́hun ẹlẹ́dàá wa kó jọ̀ọ́nù àánú rẹ̀ látara ìfẹ́ tá à ń ní sí wọn, látara ìbàbàrà wọn, látara ìmá tẹ̀lé orípa wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe dúró ti ànábì sallallahu alaihi wasallam yìí. àwa náà ó jẹ́ ẹni tí ó padà dórí òkè odò pẹ̀lú wọn, àwa náà ó jẹ́ ẹni tọ́lọ́run bá aláwọ̀ padà là pẹ̀lú wọn, àwa náà ó di ẹni tó ṣe pé kí ni Ọlọ́run bá aláwọ̀ padà yọ́nú síbi tiwọn pẹ̀lú ògo Ọlọ́run bá Allah. Kọ́lọ́run bá ẹlẹ́dàá wa kó má ṣàì ṣe èmi àti lọ́kàn lára àwọn ẹni tó ṣe pé wọ́n ó jèrè pẹ̀lú àwọn sàhábì ànábì ridwanullahi alaihim ajma'in. ọ̀kan lára àwọn àfáà àgbà al-Imam Shamsuddin ad-Dhahabi, àgbà àfáà ni àfáà yìí nínú àwọn àfáà tí wọ́n máa ń kọ̀tọ̀ nípa hadith ní àfáà náà. Kọ́lọ́hun bá Allah kó bá wa yọ́nú sí wọn. àfáà yìí sọ ọ̀rọ̀ kan tó pàtàkì ká tó mẹ́nu bà ọlọ́lá jùlọ nínú àwọn sàhábì ànábì tí ń ṣe Abubakar Siddiq radiyallahu anhu. kásáré gbé díẹ̀ yẹ̀wò nínú ọ̀rọ̀ bàbá yìí tí wọ́n fi ṣe tó fi kọ́ wa lẹ́kọ̀ọ́, èyí tó ṣe ń gbé kí ni wọ́n fi kọ́ wa lẹ́kọ̀ọ́, ká gbé díẹ̀ yẹ̀wò nínú ọ̀rọ̀ bàbá náà. al-Imam az-Zahabi rahimahumullah, àfáà yìí ń sọ nínú ọ̀rọ̀ wọn pé innama ya'rifu as-sahaba, rí àwọn ẹni tó ṣe pé wọ́n mọ àwọn ẹni tá à ń pè láwọn sọ̀hábà yìí tí wọ́n mọ̀ wọ́n radiyallahu anhum. ìwọ tó o bá fẹ́ mọ àwọn sọ̀hábì ànábì, ẹni tí ó mọ̀ wọ́n tí ó mọ pàtàkì wọn, rí àfáà ní man tadabbara ahwalahum wa sirahum wa atharahum fi hayati rasulillah sallallahu alaihi wasallam. òun náà lẹni tó ṣe ń gbé kíni o, ẹni tó ṣe ń gbé kíni o ń wo àwòjílẹ̀, ìyẹn ni kéèkì ni ẹni tó ń ronú sí, tó wá ìmọ̀ nípa pé àwọn wo ni sọ̀hábì ànábì, látara ìmọ̀ tó wá wáyé tó wá ń ronú sí ahwaluhum, tó wá ń wo ipò wọn wasirahum, ìtàn wọn, tó ń ka ìtàn nípa wọn, tó ń wo ìṣẹ̀mí ayé wọn yìí, wa atharahum àti ìlàpá orípa wọn fi hayati rasulillah sallallahu alaihi wasallam, èyí tó ṣe ń gbé kíni o wọ́n fi bá ànábì sallallahu alaihi wasallam lò níṣẹ̀mí ayé ànábì sallallahu alaihi wasallam. ìyẹn ni pé àwọn ẹni tí wọ́n ń make research nípa àwọn sọ̀hábì ànábì, pé báwo ni wọ́n ṣe jẹ́, ìhàwó ni wọ́n kọ sí ànábì sallallahu alaihi wasallam, ìhàwó lànábì sallallahu alaihi wasallam kọ sí wọn, ìgbìyànjú wo ni wọ́n ṣe nú ẹ̀sìn yìí. ẹ̀rí àwọn tí wọ́n ń wádìí ń pa àwọn báyìí, ẹ̀rí àwọn ni wọ́n mọ̀ pàtàkì wọn. lójú ayé ànábì ni ìṣègbìyànjú wọn, ìṣẹ̀mí wọn, wàhálà wọn lójú ayé ànábì ni wa ba'da mawtihi minal musabiqati ilal iman. àtìlẹ́yìn ikú ànábì nínú àwọn tó ṣe ń gbé àwọn tó ṣe gbé kí ni wọ́n ti gba wájú nínú ìgbàgbọ́ tó lálàáfíà tí ò sí iyèméjì. àwọn tó ṣe ń gbé kí ni sẹ́ńtúrì wọn náà ló lóore jù, tó dáa jù, gẹ́gẹ́ bá ànábì sallallahu alaihi wasallam ṣe sọ. ànábì sallallahu alaihi wasallam sọ ká tó máa tẹ̀síwájú ní ọ̀rọ̀ bàbá òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam sọ yìí pé khairu quruni qarni. ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé àwọn sẹ́ńtúrì tó lóore jù, tó ṣe yín pé ó ní àlùbáríkà jù, àwọn sẹ́ńtúrì tó gbádùn jù tọ́lọ́wọ́n bá àlá tó ṣe ní sẹ́ńtúrì tó ní àlùbáríkà jù, òun náà ní sẹ́ńtúrì tèmi ànábì. walladhina yalunahum, àtàwọn ẹni tó ṣe ń gbé kí ni wọ́n wá lẹ́yìn sẹ́ńtúrì, walladhina yalunahum, àtàwọn tó ṣe ń gbé wọ́n wá lẹ́yìn sẹ́ńtúrì, àtàwọn tó ṣe ń gbé wọ́n wá lẹ́yìn wọn. ìyẹn ni pé sẹ́ńtúrì bíi ẹlẹ́ẹ̀kẹta òun náà ló lóore jù. so nínú sẹ́ńtúrì tó lóore jù yìí ni sẹ́ńtúrì àwọn sàhábì ànábì ní sẹ́ńtúrì tó lóore jù náà ni sẹ́ńtúrì òun. sẹ́ńtúrì wo ni sẹ́ńtúrì àwọn sàhábì ànábì jọmọ́? òun náà ni sẹ́ńtúrì ànábì. àwọn tó ṣe ń gbé kí ni wọ́n bá ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá a lò gbà, sẹ́ńtúrì wọn náà ló lóore jù, tí ò ní dáùtù nínú, tí ò ní iyèméjì nínú. Al-Qur'ani náà sì tọ́ka sí, àbí níbo ni wọ́n tọ̀ àwa sí sáfù wo ni wọ́n tọ̀ àwa sí sáfù wal asri innal insana lafi khusr. pẹ̀lú adájú o tó bá dìgbẹ̀yìn ayé àwọn ọmọ èdè ènìyàn wà ní òfò, kọ́lọ́mbà Allah kó má ṣe mi àti ilẹ̀ ní òfò. àwọn tó ṣe ń pé sẹ́ńtúrì wọn lóore jù, tígbà wọn dáa jù, òun làwọn sàhábì ànábì. kọ́lọ́mbà ẹlẹ́dàá wa kó má ṣe wá lọ́kàn sẹ́ nínú àwọn tí ó rí yọ́nú Ọlọ́run bá látara ìbàbàrà àwọn sàhábì ànábì, nínú àwọn tó ti gbájúnú gbàgbọ́ wal mujahidu lil kuffar. àti pé àwọn náà làwọn tó ṣe ń gbé kí ni o wọn a máa gbógun ti àwọn ọ̀tá Ọlọ́run wa subhanahu wa ta'ala. ẹ̀rí nínú àwọn nǹkan tá a fi mọ̀ wọ́n lé ní pé ẹ wòye wọn ìbálò tí wọ́n fi bá ànábì lò lójú ayé ànábì àti lẹ́yìn ànábì, níbi kí ni o, níbi ìgbìyànjú ìṣègbìyànjú ìtara ìjàfọ́ ìsìn Ọlọ́run ọba lórí àwọn kèfèrí. ó ń ba nínú jẹ́ lè ní jàmáà, ó ń pani lẹ́kún lè ní jàmáà.
a máa rí tí mùsùlùmí ó máa lanu pé àwọn kèfèrí yẹn à ní problem pẹ̀lú wọn sáà lè pérú ẹni bẹ́ẹ̀ mùsùlùmí gan àfi tá a bá fẹ́ kọjá là àwọn kèfèrí àwọn ò ní problem pẹ̀lú àwọn Nasara kankan o àwọn ò ní problem pẹ̀lú wọn àwọn táwọn ní problem pẹ̀lú náà làwọn ahlu sunna yẹn mùsùlùmí ẹgbẹ́ rẹ fa àwọn sọ̀hábí ànábì ò rí báyìí àwọn táwọn máa ń lé mọ́ tí wọ́n máa ń gbógun tì àwọn táwọn máa ń fúnlẹ̀ mọ́ àwọn náà làwọn ọ̀tá Ọlọ́run ọba ṣùgbọ́n lẹ́ni ìhun tá a fi mọ̀ pa wa sẹ́ńtúrì wa nínú àwọn sẹ́ńtúrì tó burú jù ni ká máa rí mùsùlùmí kó máa sọ pé òun ò gbógun ti kèfèrí mọ́ òun ò ní í ṣù pẹ̀lú kèfèrí torí sáfù kan náà làwọn jọ wà àwọn jọ ń ṣoògùn fáwọn èèyàn ni wọ́n jọ ń ṣe jálàbí ni wọ́n jọ ń ba yí àwọn èèyàn jẹ́ ni ṣùgbọ́n àwọn táwọn máa gbógun ti táwọn náà làwọn ahlu sunna àwọn tí wọ́n ń dì wọ́n lọ́mú pé rárá bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀sìn Ọlọ́run ẹ ṣe bẹ́ẹ̀ bá fìfẹ́ ṣiṣẹ́ babaláwo ẹ pọ̀ sókè rajà ká mọ bí tẹ́ tó sí àwọn yẹn ni wọ́n sọ pé àwọn gbógun ti láwọn mùsùlùmí afáwa yẹn tẹ̀síwájú pé inú àwọn tá a fi mọ àmì tá a fi mọ àwọn sọ̀hábí ànábì ni ìgbìyànjú wọn lórí àwọn kíni ìgbógun ti àwọn kùfáà tí wọ́n bá gbógun ti wọn wà nashru din àti ìmọ̀ fún ẹ̀sìn Ọlọ́run bá ká wà idharu sha'airil islam àti ìmọ̀ fún òfin ẹ̀sìn Ọlọ́run bá ká àwọn sọ̀hábí ànábì ò ní jẹ́ ẹni tó ṣe yí pé wọ́n máa gbógun tẹ̀sìn indirectly tí wọ́n máa gbógun ti Quran tí wọ́n máa gbógun ti Islam látara pé ohun tá a bá ti rí nínú Kùránì o kàfárò sí bẹ́ẹ̀ sọ torí ẹ̀ àgbá àwọn sọ̀hábí ànábì ò kì í ṣerú àwọn ẹni bú báyìí àwọn sọ̀hábí ànábì ẹni rí ni wọ́n àwọn tó ṣe pé wọ́n máa fún òfin Ọlọ́run bá ká àwọn tó ṣe pé wọn ò ní fọwọ́ bo òfin Ọlọ́run bá níwájú olówó wọn ò ní fọwọ́ bo òfin Ọlọ́run bá níwájú ọlọ́rọ̀ wọn ò ní fọwọ́ bo òfin Ọlọ́run bá níwájú bọ̀rọ̀ kìíní bọ́rọ̀ Ọlọ́run bá Allah bá ṣe wá náà ni wọ́n ṣe sọ wájú ẹnikẹ́ni àwọn sọ̀hábí ànábì ni radiyallahu anhum ajma'in kọ́lọ́run bá Allah kó má ṣe bá yọ́nú sí wọn ẹ̀rí àbáwá ń tẹ̀síwájú pé وإعلاء كلمات الله وإعلام كلمة الله ورسوله bákan náà àwọn tó ṣe ń kiri wọn a máa gbéga إعلاء كلمة الله ورسوله àwọn tí wọ́n máa ń gbéga wọ́n máa ń gbé ọ̀rọ̀ Ọlọ́run Ọba àti ànábì rẹ̀ ga ju ọ̀rọ̀ ẹnikẹ́ni lọ òun náà ni àwọn sọ̀hábí ànábì ọ̀rọ̀ Ọlọ́run Ọba àti tànábì rẹ̀ wọ́n a máa gbé lékè ọ̀rọ̀ ẹnikẹ́ni òun náà ni àwọn sọ̀hábí ànábì وتعليم فرائده àwọn tó yẹ kí ni wọ́n kẹ́kọ̀ọ́ ń pa pé báwo lànàbì báwo lọ́wọ́ bá aláṣẹ ní akọ lórí ní kọ́ wa abẹ́ pín gún abẹ́ ṣe nǹkan kan tí wọ́n kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ tí wọ́n tún kọ́ àwọn èèyàn wà súnà nìyí àti súnà nàbì tí wọ́n kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ tí wọ́n kọ́ àwọn èèyàn walau lahum ma wasala ilayna mina dini asli wala far'i àfààní tí ò bá ń ṣe tàwọn sọ̀hábí ànábì yìí ẹ̀sìn ìpínlẹ̀ ẹ̀sìn àbí èyí tó jẹ́ ara ẹ̀sìn kò lè dọ́dọ̀ wa ìpínlẹ̀ ẹ̀sìn wa tawhid ìmọ̀ Ọlọ́run bá Allah lọ́kan ṣoṣo kò lè dọ́dọ̀ wa bí ò bá jẹ́ pé àwọn sọ̀hábí ànábì yìí tí wọ́n mú wá fún wa àbí orí ẹ̀sìn yẹn ni pé àwọn nǹkan tó wá ló lẹ́yìn tawhid irun kíkí àwẹ̀ gbígbà ẹ̀rí irun kíkí sùyàmù ṣíṣe hajj ṣíṣe báwo ló ṣe fẹ́ dọ́dọ̀ wa bí ò bá sí tàwọn sọ̀hábí ànábì yìí ẹ̀rí báwo ló ṣe fẹ́ dọ́dọ̀ wa wala alimna minal faraidi wa sunani wala fardo àbá má nímọ̀ nípa ohun tó ń jẹ́ ogún pínpín àbá má nímọ̀ nípa nǹkan tó ń jẹ́ kíni o tó ń jẹ́ ọ̀ràn ìrun ọ̀ranyàn ní kíkì àbá má nímọ̀ nípa gbogbo àwọn orígun ìjọsìn tá à ń ṣe yìí wala alimna minal ahadithi wal akhbari shay'an àbá má nímọ̀ nípa àdìsí ànábì ọ̀rọ̀ ànábì rí ànábì sọ ànábì ṣe báyìí báyìí ló ṣe lògbẹ́sí ayé báyìí ló ṣe báyìí lọ́lọ́run bá ṣe ní kó ṣàlàyé fún wa báyìí la gbọ́dọ̀ ṣe eléyìí la gbọ́dọ̀ fílẹ̀ eléyìí la gbọ́dọ̀ dìmú báwo la ṣe fẹ́ mọ gbogbo àwọn eléyìí tí ó bá sáwọn sọ̀hábí ànábì radiyallahu anhum ajma'in àbí ṣe ẹ̀sìn fò dọ́dọ̀ wa ni ẹ̀sìn fò dọ́dọ̀ àwọn bàbá tí yín tẹ̀ ń pọ́nlé tẹ̀ ní àwọn sọ̀hábí yẹn láwọn máa ṣe radiyallahu anhu ìfúnbọ̀ wọ́n lè máa ṣàdúrà fáwọn bàbá tí yín àtàwọn àfáà tí yín ẹ̀sìn fò wá látọ̀dọ̀ Ọlọ́run àbí látọ̀dọ̀ ànábì ó fò dọ́dọ̀ àwọn bàbá tí yín àtàwọn àfáà yín yẹn ni kò gbọdọ̀ àwọn sọ̀hábí ànábì kọjá tó bá yẹ pé àwọn jó ní jàǹbá bíi ti yín ṣẹ́sìn ó kù dé ní ṣèbí gbogbo ohun tẹ́ ẹ fẹ́ sun ẹ̀sìn Islam dánilẹ̀ Yorùbá náà ní ẹlẹ́bọ kú kẹ́ ẹ lọ bẹ̀ lọ kírun fọwọn náà ikú kẹ́ ẹ lọ bẹ̀ lọ ṣe kẹ́ ẹ lọ bẹ̀ lọ jókòó tì wọ́n oníjìbìtì ń ṣe nǹkan kẹ́ ẹ lọ jókòó tì wọ́n àtọmọ ọ̀tá àtọmọ amúgbó ẹ̀yin náà ní ohun tẹ́ ẹ fẹ́ sẹ̀sìn dàrí tẹ́ ẹ fi ń gbógun tàwọn sọ̀hábí ànábì wàláhì ẹ lè rọ́nà lọ ẹ jẹ́ tètè yà padà no go area òun níbi tẹ́ ń lọ yẹn kò sọ́nà ọ̀nà ti dí kọ́lọ́mù ẹlẹ́dàá wa kó má ṣe wá lẹ́nu ìparun torí náà àfa wa yìí alimami az-Zahabi rahimahumullah àfa yìí ṣe wá láǹfààní tó pọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ olówó iyebíye tá a fà sọ tí o bá sì táwọn sọ̀hábí ànábì gbogbo ohun tá a kà kalẹ̀ yìí báwo làwọn ṣe mọ̀
ẹ̀sìn yóò jọ́ǹpù dọ́dọ̀ wa ni níbo lẹ̀sìn fẹ́ gbà dọ́dọ̀ wa sábà fẹ́ mọ́ ti ń jẹ́ Islam àlè mọ́jọ̀mọ́ ẹ̀ kọ́lọ̀ ọmọ ẹlẹ́dàá wa kó má ṣe bá wa ṣe dáadáa fún àwọn àfa yìí àfa wa sọ ọ̀rọ̀ kan tó lágbára lẹ́yìn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ tó ní agbára gidigidi tó yẹ pé gbogbo ẹni tó bá létí kó wòye sí àfa sọ pé faman ta'ana fihim gbogbo ẹnikẹ́ni tó bá bu ẹnu àtẹ́lu àwọn sọ̀hábí ànábì gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ṣùtì èsè sí wọn àwòsábàhùn àbó bú wọn hey faqad kharaja mina dín irú ẹni báyìí ti jáde kó nu ẹ̀sìn ó ti jáde kó nu ẹ̀sìn àfa ò fi ọ̀rọ̀ orí sọ̀rọ̀ o ìdí tá a bá fi sọ bẹ́ẹ̀ á ṣàlàyé kí wọ́n máa yẹ kí ẹ ń pa àwọn kan kèfèrí wọ́n ń ṣe gidi àwọn nǹkan kan wà tẹ́ pé bẹ́ẹ̀ èèyàn bá ti ṣe ó ní ìdí kó máa pọ́nrán léwé ó ti kó nu ẹ̀sìn ẹ̀rí àfáwà Shamsidin Ad-Dhahabi alimami Shamsidin Ad-Dhahabi àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tọ́nù àwọn sàhábí ànábì tó bá bú wọn irú ẹni báyìí faqad kharaja mina dín irú ẹni báyìí ti jáde kónú ẹ̀sìn wa maraka min millati muslimin irú ẹni báyìí ó ti gbógun tì ó ti jákùn ìlànà àwọn mùsùlùmí ó ti jákùn rẹ̀ ó ti kónú ẹ̀sìn ilé ìlú yẹ kó jẹ́ ìfẹnukò àwa tá a jẹ́ mùsùlùmí lọ́mọdé wa lágbà wa lónílé lọ́wọ́ lálejò wa bàbá rẹ̀ tó ń bú sàhábí ànábì tá rẹ̀ tó ń gbógun tàwọn ẹni tí wọ́n mẹ́sìn wá fún wa a gbọ́dọ̀ dákẹ́ ṣùgbọ́n yóò máa bà nínú jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlẹ́gbẹ́ ò jẹ́gbẹ́ ẹgbẹ́ ló jẹ wọ́n lógún bẹ́ẹ̀ bá fẹ́ mọ bí wọ́n ṣe wíkẹ́ẹ̀dì sí bí wọ́n ṣe níkàkún sẹ́sìn sí ẹmẹ́nu bẹ́gbẹ́ wọn ẹ rí bí wọ́n ṣe máa react bí ká sọ pé ẹgbẹ́ wọn yẹn gangan lọ́lọ́run bá aláàfin rán màláíkà Jibril lè pé kí gbogbo èèyàn máa bẹ lórí rẹ̀ ni ẹmẹ́nu bẹ́gbẹ́ wọn kò sí àbùkù tó lè máa kọ ẹ̀sìn Ọlọ́run bá wọn ní jáde ẹ̀ ní wọn kí wọ́n sọ̀rọ̀ kọ́lọ́run bá ẹlẹ́dàá wa kó má ṣe wá lọ́kàn lára àrò irú àwọn ẹni bú ẹ̀dá báyìí kọ́lọ́run bá aláàkó sì tún àwọn náà ṣe kí ló àfà tí àfà wa fi sọ̀rọ̀ ńlá yìí pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tọ́rìnà àwọn sàhábí ànábì tó bá kàn wọ́n lábùkù ó ti jáde kúrò nínú ẹ̀sìn àfà wa ṣàlàyé síwájú wípé torí wípé àwọn ẹni yìí Ọlọ́run ọba àlá ló bàbàrà wọn Ọlọ́run ọba àlá lóhun ti yọ́nú sí wọn Al-Qur'ani fi rinlẹ̀ pẹ́ ní ire ní wọn Al-Qur'ani fi rinlẹ̀ fún wa pé Ọlọ́run ọba àlá ti yọ́nú sí wọn pẹ̀lú ìṣe wọn lẹ́ni àlìjẹ́nnà káwa náà wá dájọ́ ìfúnra wa láàrin ìní àti yín gbogbo ẹnikẹ́ni tó bá ń takò Ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣé mùsùlùmí ni àbí kèfèrí lẹ́ni tó mọ̀ọ́mọ̀ tó ń fọwọ́ sọ̀yà pé òun ṣe nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá ń takò Al-Qur'ani tó mọ̀ọ́mọ̀ takò kémi àti yín dájọ́ yẹn ṣé mùsùlùmí ni àbí kèfèrí ìdí tá a fà fi sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tọ́nù àwọn sàhábí ànábì gbogbo ẹnikẹ́ni tó bá bu ẹnu àbùkù àwọn sàhábí ànábì kharaja minal millah ó ti jáde kúrò lójú ọ̀nà ìsìlámù yìí kọ́lọ́run bá ẹlẹ́dàá wa kó dákun kó má tiẹ̀ jẹ́ ká lálàá pé à ń bú àwọn sàhábí ànábì débi káwọn máa bú wọn lójú ayé wa kọ́lọ́run bá Allah kó má ṣe wálẹ̀ ní òfò bẹ́lẹ̀ bá yé wa jàmáà káwa bọ́ sí agbègbè ọlá tí ń bẹ fún ọ̀kọ̀ọ̀kan wọn inshallah kọ́lọ́run bá Allah kó fún wa ní ìgbàláyè ká bọ́ sí agbègbè ọlá tí ń bẹ fún ọ̀kọ̀ọ̀kan àwọn sàhábí ànábì kéèyàn àti náà wá máa wò ó bóyá àwọn ẹni bóyá radiyallahu anhum ló tọ́ sí wọn lódodo ni àbí pé ká máa gbé wọn ṣépè bóyá sàhábí ànábì àwọn sàhábí ànábì ni radiyallahu anhum làdó àtọ́ sí àbáwọn ẹni tí wọ́n ń bú wọn lè pé tọ́ sí àwa mọ̀ nínú àwọn àlàyé tá a fẹ́ máa ṣe àti ìfojúwi náà wọn bó tilẹ̀ jẹ́ pé àwọn sàhábí ànábì a sọ fún wa wọ́n ti gòkè odò káfárá tó já àwọn ti kọjá lórí bíríìjì Dublin Land Bridge àwọn ti kọjá kúrò lórí omi ní bíríìjì bá collapse ó kú báwa tó kú ó ṣe kọjá àti bàbá ńlá ẹnikẹ́ni báwo ó ṣe kọjá nínú odò tàbí rọ́nà lọ òun ló kú báyìí àwọn sàhábí ànábì wọ́n ti gòkè odò káfárá tó já ẹ̀rí wọ́n ti gun òkè odò káfárá tó já alákọ̀ọ́kọ́ ọlọ́lá jùlọ nínú wọn òun náà ni Abubakar ní Siddiq radiyallahu anhu sàhábí àgbà ni ọlọ́lá jùlọ nínú àwọn sàhábí ànábì radiyallahu anhu kí ló orúkọ rẹ̀ gangan òun náà ni Abdullah ibn Abi Quhafa orúkọ rẹ̀ ni Abdullah ọmọ Abi Quhafa ẹ̀rí yaltaki ma'a Rasulillahi sallallahu alayhi wa sallam ẹni tó ṣe ń gbé kiri ó ń bẹ pẹ̀lú ànábì ó dúró ti ànábì fi murra nígbà ìnira nígbà ìṣòro nígbà tó ju ogun lé qala Mus'ab ibn Zubair qala Mus'ab ibn Zubair radiyallahu anhu أجمعت الأمة على تسميته بصديق ẹ̀rí Mus'ab bin Zubair radiyallahu anhu ó ní pé alihumma yìí àwọn alihumma Islam yìí gbogbo wọn pátápátá òun náà ni wọ́n fẹnu kò látòrí àwọn sọ̀hábí ànábì pé
Abubakar Siddiq radiyallahu anhu ẹ̀rí wọ́n fẹnu kò lórí ìjẹ́ olódodo rẹ̀ ìyẹn ni pé olódodo jùlọ òun náà ni Abubakar Siddiq alákọ̀ọ́kọ́ lélẹ̀ ó wá lọ́dọ̀ yàrá Aisha radiyallahu anha yàrá Aisha ni qalat yàrá Aisha ni já al-mushrikuna la Abubakar Siddiq radiyallahu anhu yàrá Aisha ni àwọn tí wọ́n jẹ́ ọ̀ṣẹbọ wọ́n wá bá Abubakar Siddiq radiyallahu anhu wọ́n wá fún nírò nípa wípé anabi sallallahu alayhi wa sallam kí ló rí sọ ìrẹ Abubakar kí ló rí sọ kí ló fẹ́ sọ sí nípa arákùnrin rẹ̀ èyí tó jẹ́ pé kí ni o tó sọ pé usri àbí wọ́n mú òun lọ sí kí ni o usri àbí ilé ìlà wọ́n mú rìnrìn àjò lálẹ́ ìlà Baitul Maqdis wọ́n mú un lọ sí Baitul Maqdis tí ń bẹ nù sọ́mà kí ló fẹ́ sọ fún wa nípa ọ̀rẹ́ rẹ̀ yìí nípa ohun tó sọ yìí ó tún gbé tuntun dé kí ló fẹ́ sọ fún wa jẹ́ ká gbọ́ látẹnu wọ náà bóyá ìwọ náà ó padà rí i pé rọ́ọ̀lù arákùnrin yẹn ń pa àbódòdó ló ń sọ àá fẹ́ gbọ́ látẹnu tiẹ̀ náà báyìí sìn pé ṣó ṣeé ṣe pé lóru ọjọ́ kan kéèyàn sọ pé wọ́n mú òun láti ilẹ̀ ayé yìí lọ sí Baitul Maqdis tí ń bẹ nínú sọ́mà ìwọ náà dájọ́ Abubakar ó yá dáa àwọn àbí Abubakar léèrè báyìí Abubakar Siddiq radiyallahu anhu kí ló sọ awaqala dhalik Abubakar ṣe anabi sallallahu alayhi wa sallam sọ bẹ́ẹ̀ oni bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀ ó ní òdodo ló sọ òdodo lànàbì sọ gbogbo wọn bẹ̀rẹ̀ sí wojú ara wọn kọ irú èèyàn wo lélẹ̀ òdodo ló tún sọ bẹ́ẹ̀ ni òdodo ló sọ òdodo ló sọ torí pé kí ni wáàyù ń sọ kalẹ̀ fún láti inú sánmà màláíkà ń sọ wáàyù kalẹ̀ fún láti inú sánmà ìrí màláíkà ẹ̀rí ohun tí wọ́n ń sọ̀kalẹ̀ fún wọn gbà lódodo wọ́n ti gbà kí màláíkà ń sọ̀kalẹ̀ fún wọn sọ òdodo ọ̀rọ̀ Ọlọ́run bá aláàkalẹ̀ fún kí ni ó wàá jẹ́ tó yẹ pé tí ó wàá jáde lẹ́tẹ̀ẹ́nu tiẹ̀ ní ìwà nígbà lẹ́yìn tí kì í parọ́ bẹ́ẹ̀ ló ṣe rí subhanallah láti jẹ́ ẹni wọ́n ti sọ ní kí ni as-Siddiqul akbar olódodo jùlọ olódodo jùlọ ṣerú ẹni báyìí ni wàá máa fún wa ń rò ń pa nǹkan tá a máa sọ yí pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ kọ́lọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa kó dákun kó má jẹ́ asọ́nù kọlọ́n bá wa kó má jẹ́ asọ́nù ká tó sọnù kọlọ́n bá Allah kí ó ṣàánú fún wa káwa mẹ́nuba nípa ìtàn ìgbésí ayé Abubakar níwọ̀n bá ṣókí torí kò sásìkò ẹ̀rí kọlọ́n bá Allah kó bá wa yọ́nú sí wúlídà Abubakar Siddiq radiyallahu anhu Abubakar Siddiq kọlọ́n bá Allah kó bá wa yọ́nú sí ba'da mawludi nabi sallallahu alayhi wa sallam bisanatayni wa ashhur wọ́n bí Abubakar Siddiq ní ọdún méjì àti bí oṣù kan ó lé lẹ́yìn ìgbà tí wọ́n bí anabi sallallahu alayhi wa sallam ó túmọ̀ sí pé anabi sallallahu alayhi wa sallam gba bí ọdún méjì ó lé díẹ̀ lọ́wọ́ Abubakar Siddiq radiyallahu anhu qala imaamu Nawawi afáwọn àgbà ni imaamu Nawawi rahimahumullah àwọn sọ náà rọ wọn ni wa kana min ru'asa'i Qurayshi fi jahiliyya Abubakar yìí jẹ́ ẹni tó ṣe wípé ọ̀kan ni lára àwọn olórí àwọn Quraysh nígbà àìmọ̀kan bákan náà ó jẹ́ ọ̀kan àgbà nínú àwọn ẹni tí wọ́n máa ń forí korí tó ṣe wípé bí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan báwọn Qurayshi àwọn òṣèbọ ńgbà yẹn tí wọ́n bá fẹ́ ṣe nǹkan ẹ̀rí nínú àwọn ẹni tó jẹ́ ògbóǹtarìgì èèyàn tí wọ́n pàtàkì tí wọ́n ó gba ọ̀rọ̀ rẹ̀ òun náà ni Abubakar Siddiq radiyallahu anhu bákan náà wa muhabbaban fihim ó tún jẹ́ ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí ó jẹ́ ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí gidigidi táwọn Qurayshi nífẹ̀ẹ́ sí bákan náà nú àwọn olùmọ̀ wọn ni falamma jaa al-islam nígbà tí islam wá dé tọ́lọ́wọ́n bá Allah tó ṣàánú Abubakar pẹ̀lú islam ẹ̀rí athara ala ma siwa Abubakar Siddiq wá gbé ọlá fún islam ó gbé ògo fún islam ó gbé iyì fún islam ju nǹkan tó yàtọ̀ sí islam lọ gbogbo iyì tí wọ́n ń fún un nígbà tó ń ṣẹbọ yìí Abubakar ò gbọ́lá fún islam kò gbé ọlá fún àwọn nǹkan yẹn lórí islam gbogbo iyì tí wọ́n ń fún un pàtàkì tí wọ́n ń bàbàrà rẹ̀ olórí tó yẹ pé wọ́n gbọ́rọ̀ ẹnu rẹ̀ Abubakar ò gbé ọlá gbogbo nǹkan yẹn lórí islam Abubakar gbé ọlá islam lórí gbogbo nǹkan yẹn ni ìyẹn ni pé Abubakar ò wo tọ́lá kò wo ti yì kò wo towó kò wo ti bàbàrà táwọn Kùrẹ́ṣì fóun kó wá torí ẹ̀ kó wọ́n máa yẹpẹrẹ islam irú yìí tọ́pọ̀lọpọ̀ ń ṣe lẹ́ni ẹlòmíì torí kó lè gba star pọ́hùn lòun kírun sọ́ba kínní kan lára ọmọ kútí kò gbọ́dọ̀ pa ọmọ kínní kan tánú gbọ́dọ̀ ṣe tèmi torí ẹ̀ náà ni wọ́n ṣe lọ́n kírun sẹ́lẹ̀ bọ́ lára kí pépà lè gbé wọn
kán lè hàn pé tọ́ ìmáàmù lágbájá ló kírun sí lára ṣebí nítorí ẹ̀ ni wọ́n ṣe ń yẹpẹrẹ sí Ọlọ́run bá fáwọn ẹlẹ́bọ ṣebí nítorí ẹ̀ ni wọ́n ṣe ń kẹ̀sí Ọlọ́run bá aláàlábùkù fáwọn ẹni tó ṣe ń gbé kí ni ọ̀tá Ọlọ́run bá aláà ni wọ́n torí ìyá ayé Abubakar Siddiq radiyallahu anhu ọlọ́lá jùlọ náà sọ abíyá nàbì Abubakar ò ṣe báyìí Abubakar ò gbé ọlá fún nǹkan lórí Islam àfi tó bá jẹ́ kó tó fẹ́ gbé ọlá fún Islam lórí gbogbo nǹkan radiyallahu anhu ajma'in kọ́lọ́mbà aláàbá yọ́nú sí gbogbo wọn ẹ̀rí wàdákàlà fi Islam akmalu dukhul Abubakar wọlé sínú Islam ní wíwọlé tó pé ní wíwọlé tí ò kì í ṣe wíwọlé apá kan ẹbọ apá kan Islam apá kan bídíà apá kan Islam ara ó wọlé sínú Islam tán tápá tẹsẹ̀ ti gbàgbọ́ tó yè koro tí kì í ṣerú ìgbàgbọ́ tó pọ̀lọpọ̀ mùsùlùmí lòun nílé ní tí kì í ṣerú ìgbàgbọ́ tó pọ̀lọpọ̀ mùsùlùmí lòun nílé ní táwọn èèyàn wọn máa bẹ ẹ̀sìn Ọlọ́run ọba jẹ́ tí wọ́n máa láwọn tí wọ́n sì máa pera wọn mùsùlùmí kò ń ṣerú ìgbàgbọ́ báyìí làwọn sọ àbí ànábì ní sẹ́sìn Islam radiyallahu anhum kọ́lọ́n bá aláà kó bá wa ṣàánú fún kó bá wa ṣe àlékún dáadáa wọn kó bá wa ṣe àlékún oore wọn káwa mẹ́nubà ọlá èyí tí ń bẹ fún Abubakar Siddiq radiyallahu anhu tá a fi mọ̀ yí pé kò sírú wọn jama tá a fi mọ̀ yí pé sọ́mọ jìnnà sílẹ̀ tá a fi mọ̀ yí pé àwọn sàhábì ànábì ò kì í ṣe ẹni àbùkù lọ́dọ̀ ẹnikẹ́ni káyìnà man kana wọn kì í ṣe ẹni àbùkù lọ́dọ̀ wallahi kó má ṣe èèyàn kankan lé ayé níbà yìí mọ́ ju àwọn ẹni tí ó yẹ pé wọ́n ń bu ẹnu àtẹ́lu àwọn sàhábì ànábì lọ wallahi ìyà ó jẹ wọn gbogbo nǹkan tọ́lọ́run bá aláàdá ni ó máa gbógun tì wọ́n kó má jẹ́ pé àwọn èèyàn tiẹ̀ wà tí wọ́n ń ṣàlàyé pé àwọn ẹni yóò ń ṣe ẹni bẹ́ẹ̀ àwọn ẹni yóò ń ṣe gbogbo nǹkan tọ́lọ́run bá aláàdá igi oko ní iyẹ̀pẹ̀ ẹlẹ̀ ní atẹ́gùn ni wọ́n máa gbógun ti gbogbo ẹni tó bá gbógun ti sàhábì ànábì tá a bá tiẹ̀ ráwọn èèyàn sọ̀rọ̀ nípa apá abẹ́ tètè fà á wọn ó dàbí bẹ́ẹ̀ màwọn tá à ń sọ kọ́lọ́run ẹlẹ́dàá wa kó ṣàánú fún wa màwọn tá à ń sọ ẹrù báwọn àfáà báwọn bàbá yín tẹ́ ti fẹnu gbé kọjá lẹ́bù wọn gẹ iṣẹ́ táwọn bí Ọlọ́run bá kan ṣe gẹ iṣẹ́ táwọn bàbá ṣe ò tó ṣe iṣẹ́ ànábì Ọlọ́run bá mi ò tó ṣe àwọn bàbá ẹ gbọ́rọ̀ rádaràda lẹ́nu aláìmọ̀kan ẹ gbọ́rọ̀ rádaràda lẹ́nu olódo ẹ̀dá iṣẹ́ táwọn tí bàbá kan ṣe kò tó ṣe àwọn ànábì Ọlọ́run kò tí ẹ̀ tún dúró nítòsí wallahi àwọn sàhábì ànábì sẹ́ àwọn àfọwọ́n yín tẹ̀ máa ń bàbàrà àwọn bàbá yín tẹ̀ máa ń bàbàrà yẹn táwọn bá wà àwọn sáfù wájú lọ́jọ́ ń gbé ní alùkìyámà àwọn baba ńlá yín yóò máa wà ní sáfù bíi sáfù 500 million àbí ká tiẹ̀ fi 1000 kan sí ẹ̀rí 500 million tó bá tí nǹkan mi bá tún wà lẹ́yìn bẹ́ẹ̀ àwọn baba ńlá yín yóò máa wà ní bíi sáfù 500 million sí àwọn sàhábì ànábì radiyallahu anhu ajma'in àbẹ́ màmá tí wọ́n sọ ni wọ́n sọ̀rọ̀ sàhábì ànábì ẹ̀ ń sọ̀rọ̀ àwọn ẹni tó yẹ pé tọ̀ wọ́n dé ńgbẹ̀yìn ayé nínú àwọn ẹni tó ṣe ń gbé tọ̀ àwọn tó wá contribute sí fìtínà lé ayé ni wọ́n tẹ́ ń pọ́n kọjá bó ṣe yẹ kẹ́ ẹ pọ́n wọn kọ́lọ́mù bá ẹlẹ́dàá wa kó jọ náà nu rẹ̀ kó má ṣe àṣàánú fẹ́ni kọ̀ọ̀kan wa kó ṣàánú fún àwọn bàbá yẹn náà o kó ṣàánú fún wọn torí nínú ẹ̀kọ́ tí súnà ká wa tí Islam kọ́ wa òun ni pé ká má bu ẹni tó ti kọjá lọ ẹni tó ti kú kódà ẹni tó wà láyé gan kò sínú ẹ̀kọ́ Islam à ń ṣe dáwà ká máa búyàn kò sínú ẹ̀kọ́ Islam yìí kò sínú ẹ̀kọ́ súnà kọ́lọ́mù bá ẹlẹ́dàá wa kó má ṣe àṣàánú àwọn bàbá náà kó má sì jẹ́ tiwa ẹ̀rí kó má jẹ́ tiwa débi pé kí ni o àwa náà máa kọlù fi Ọlọ́run bá lára yín kọ́lọ́mù ẹlẹ́dàá wa kó ṣàánú fún wa káwa bọ́ síbi ọlá tí ń bẹ fún Abubakar Siddiq radiyallahu anhu ọlá ń bẹ fún jama ọlá tó kàǹkà tí ò sírú rẹ̀ ń bẹ fún Abubakar Siddiq radiyallahu anhu nínú àwọn ọlá yìí alákọ̀ọ́kọ́ ń bẹ òun ni pé Ọlọ́run bá subhanahu wa ta'ala bá sọ̀rọ̀ ní suratu Tawbah aya 40 nígbà tí Ọlọ́run bá ẹlẹ́dàá wá ní thaniya ithnain idh huma fil ghari idh yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana ẹ̀rí ẹnì kejì ìkejì rẹ̀ nígbà táwọn méjèèjì tán yẹ kí ni o tí wọ́n ń bẹ nínú ihò idh yaqulu li sahibi nígbà tó ń sọ fún ọ̀rẹ́ rẹ̀ ẹ̀rí tó ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam subhanallah subhanallah tó ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé la tahzan eré òjíṣẹ́ Ọlọ́run ọba má bànújẹ́ inna Allaha ma'ana dájúdájú Ọlọ́run ọba aláǹ bẹ pẹ̀lú wa Abubakar Siddiq sọ báyìí fún Ànábì nígbà tí wọ́n wà nínú wò ní tí dààmú dé táwọn kèfèrí àwọn òṣèbọ lé wọn kúrò ní Mákà tí wọ́n ń ṣe híjírà tí wọ́n lé wọn láti fẹ́ pa wọ́n tí ń bẹ pẹ̀lú Ànábì tí wọ́n ń sá kiri tí wọ́n ń dààmú tí wọ́n ń sá kiri tí wọ́n ń dààmú tí wọ́n wá sá sínú wò àpáta nínú ìdààmú Abubakar wọn sọ fún Ànábì
bí kì í bá ṣe pé èèyàn jẹ́ tó jẹ́ ni ire tó jẹ́ pé olùdúró tí ní nígbà ṣòro lódodo ṣèbí inú òníra wọn nígbà ìṣòro là ń mọ̀ rẹ òun kọ́ ló yẹ kó máa kákò kọ́ ìṣẹ̀ máa ṣe wá sí fún gbé má ṣe èméjì o má ṣe èméjì ṣe sùúrù ẹ̀rí níbi tí ìgbàgbọ́ àwọn eléyìí tó ti ga nílá tahzan má banújẹ́ rẹ̀ ànábì inna Allaha ma'ana ọlọ́run bá aláǹ bẹ pẹ̀lú wa subhanallah ó tún ṣe wáàsí fún ànábì ọlọ́run sallallahu alayhi wa sallam ó wá nínú ẹgbàá wa an Abi Bakr ní Siddiq radiyallahu anhu láti ọ̀dọ̀ Abubakar radiyallahu anhu kọ́lọ́n bá aláàbọ̀ ayọ́nu sí gbogbo ìgbà tá bá ti ń darúkọ wọn radiyallahu anhum ẹ máa ṣàdúrà fún àwọn sọ̀hábí ànábì gbogbo ẹni tó bá sọ pé sáwọn yẹn làwọn máa ṣe radiyallahu anhu fún tí bàbá tí yín wà ní ká máa ṣe radiyallahu anhu fún àwọn àfáà tí yín tó yẹn pé àwọn lọ́ọ́ da ẹ̀sìn rúdé tó dà rúdé ńlẹ̀ yóò bá yìí láwọn àjẹrọ́jà náà ádùn fún àbí ká fáwọn lọ́lọ́ lọ́wọ́ ibi tó bá wọn lọ́n kó bá tò wọ́n sí tá a bá ṣe radiyallahu anhu fáwọn sọ̀hábí ànábì ta ni ká ṣe fún èèyàn rédèrèdè radiyallahu anhum ajma'in kọ́lọ́n bá aláàkọ́ máṣe àbá yọ́nú sí gbogbo wọn ẹ̀rí Abubakar Siddiq ló gba ìgbà wáyé wa kọ́ọ̀lù ó sọ báyìí pé qultu ní nàbí sallallahu alayhi wa sallam ó ní mo sọ fún ànábì sallallahu alayhi wa sallam wa nahnu fil ghar nígbà tá à ń bẹ nínú ihò nígbà tá à ń bẹ tá à ń sá fáwọn òṣèbọ Abubakar mo sọ pé lawla ahadahum nadhara tahta qadamayhi la absarna ó ní mo sọ fún ànábì pé tó bá jẹ́ pé kankan náà àwọn òṣèbọ tí wọ́n ń wá wa kiri láti pa wáyìí tó bá yẹ pa àrí kankan nu wọn tó tiẹ̀ lè bẹ̀rẹ̀ kó wo ẹsẹ̀ rẹ̀ ní ẹ̀rí làbùsọ̀rùnà kò bá rí wa wọn ò bá rí wa kí lè anabi sàlám sọ anabi ní ma dhannuka ya Ababakar bí ithnayni Allahu thalithahuma kí lè rò rẹ̀ Abubakar sí àwọn méjì kan kí ló rí sí àwọn méjì kan èyí tó ṣe ń pé wọ́n ń bẹ níbì kan tó ṣe ń pé ẹnì kẹta wọn òun náà ni Allah subhanahu wa ta'ala ìyẹn ni pé ọlọ́run bá àlá ń bẹ pẹ̀lú wọn ìtumọ̀ ayà yẹn lọ́lọ́run bá àlá ń sọ pé kí ni o thani ethnaini idh huma fil ghar ẹnì kejì yé olùkejì rẹ̀ nígbà táwọn méjèèjì tí wọ́n ń bẹ nínú ihò ẹ̀rí nígbà tí kí ni o idh yaqulu li sahibi tí ànábì wa ń sọ fún kejì rẹ̀ tí ànábì sàlám sọ fún èkéké la tahzan má banújẹ́ inna Allaha ma'ana ọlọ́run bá dáadáa jẹ́ ọlọ́run bá àlá ń bẹ pẹ̀lú wa ṣe kò clear ta ló wá ń bẹ nù o pẹ̀lú ànábì báyìí àwọn àfáàyín abẹ́yìn gangan ọlọ́run owó yìí sàn torí ẹ̀ ń sì kí tara àti tẹ̀mí ó tiẹ̀ tara tiẹ̀ ti hàn bọ̀ tẹ̀mí yẹn tẹ̀mí ti hàn tipẹ́ bọ̀ tara ẹ̀ṣẹ̀ hàn ni ẹ̀ ń sì kí ẹ̀mí yìí ti jẹrà kọ́lọ́n bá aláàkójẹ ẹ̀túbá ohun tí mi ń bẹ lọ́n fún yín nìyẹn ní kọ̀kọ̀ ní gbangba kọ́lọ́n jẹ ẹ̀túbá kọ́lọ́n jẹ lè ronú kọ́lọ́n bá aláàmá jẹ ṣagídí bíi Fìràwọn kọ́lọ́n bá aláàmá jẹ ṣagídí kọ́rọ̀ yín má dàbí ọ̀rọ̀ Abuja àbí ọ̀nkọ́ ànábì kọ́lọ́n bá aláàmá jẹ ṣagídí lẹ́bù yẹn tànàbí sọ pé gba Islam tóun náà wò pé òun ògbóǹtarìgì inú ẹlẹ́bọ òun á fi ẹ̀sìn bàbá òun lẹ̀ ẹ̀yin náà ọlọ́run bá aláwọ̀ jẹ ẹ̀túbá ẹ jẹ́ tètè ronú torí pé kí ni ẹnikẹ́ni tó bá ń takò lànà ànábì ìlànà àwọn ẹni rẹ̀ wàláhì kò lè rọ́nà ọ̀lọ́ni ayé níbàyí atẹ́gùn fìtínà òun lẹ̀sìn rí kọ́lọ́n bá aláà kó bá wo gbogbo ẹni tó bá ní àrùn báyìí lọ́pọlọ kó bá wọ́n sàn kọ́lọ́n bá aláà kó má jẹ́ àrídàmù ọlọ́run bá aláà ní ọlọ́run ayé àyìn fi rinlẹ̀ fún wa Abubakar fi rinlẹ̀ fún wa òun bẹ pẹ̀lú ànábì nínú ihò ẹ̀yìn ní nǹkan ní bẹ́ẹ̀ pẹ̀lú rẹ̀ táwa ní bẹ́ẹ̀ ọlọ́run bá aláà bá wa ṣàánú yín tó bá sì jẹ́ pé tọ̀ kọ́lọ́run bá wa ṣàánú yín náà lámà bẹ lọ́hùn ọlọ́run ti mọ ara tí ó fẹ́ nìkan kan dá kọ́lọ́run bá aláà kó má fọ àdára tí ò dáa bákan náà àwọn ọlá tí ń bẹ fún àkọ́kọ́ ni pé ẹni tí ń bẹ pẹ̀lú ànábì nínú ṣòro báyìí tànàbì ń ṣe wáàsí fún tó ṣe pé òun náà ní dúró tànàbì tọ́jọ́ wà báyìí nínú àwọn àkọ́kọ́ ọlá tó tóbi jùlọ nìyẹn ọlá tó tóbi jùlọ pé èèyàn jẹ́ olólùfẹ́ ànábì tànàbì náà ànábì sàlám náà sì nífẹ̀ẹ́ rẹ̀ jùlọ ọlá tó tóbi jùlọ ni nínú àwọn ọlá tí ń bẹ fún Abubakar lè táàfin gbọdọ̀ bẹnu àtẹ́lu àwọn sọ̀hábí ànábì bọ́lá yìí ṣe wá wà fún ní kálukú wọn lọ nìyẹn nínú àwọn ọlá tí ń bẹ fún náà ni pé awwalu man salla ma'a nabi sallallahu alaihi wasallam nínú àwọn láti ń bẹ fún Abubakar Siddiq òun ni pé ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam Abubakar ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam Abubakar ni an Zubairi bin Arqam ó wá láti ọ̀dọ̀ Zubairi radiyallahu anhu kọ́lọ́mbà alábàá yọ́nú sí ó ní awwalu man salla ma'a nabi sallallahu alayhi wa sallam Abubakar Siddiq àkọ́kọ́ ẹni tó kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam náà ni kí ni o Abubakar Siddiq radiyallahu anhu وعن عائشة رضي الله عنها
láti ọ̀dọ̀ yẹn ńlá wa Aisha tọ́lọ́mbà alábàá yọ́nú sí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní anna Abubakri dakhala ala Rasulillah sallallahu alayhi wa sallam faqala ó ní Abubakar Siddiq ó wọlé tó anabi sallallahu alayhi wa sallam faqala anabi sallallahu alayhi wa sallam wá ní anta atiqullahi minan nar ó ní ìwọ o anabi sallallahu alayhi wa sallam sọ fún Abubakar ké ìwọ yìí o ti dẹni tọ́lọ́run bá Allah àti bọ́kùnrin lọ́rùn rẹ̀ nínú àwọn ọlá tí ń bẹ fún Abubakar lélẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọlá tó tóbi jùlọ òun náà ní pé kí ni o Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti bọ́ okùn ná kúrò lọ́rùn Abubakar Siddiq radiyallahu anhu ta lọ́lọ́run bá Allah ṣerú ilé fún nínú gbogbo àwọn àfáà wa àtàwọn baba ńlá wa àtàwọn tó ti wá lẹ́yìn wọn ẹja mú ẹni yẹn jáde ṣerú ẹni báyìí àwọn ẹni báyìí ó tó kó jẹ́ pé a máa sọ pé sáwọn yẹn lá máa ṣe radiyallahu anhu fún nínú àwọn láti ń bẹ fún un náà ni pé kí ni o Ọlọ́run bá Allah ti bọ́kùn ná lọ́rùn Abubakar Siddiq anabi sallam ló sọ bẹ́ẹ̀ o anabi ní anta atiqullahi minan nar Ọlọ́run bá Allah ti bọ́kùn ná lọ́rùn yẹn fayawma idhin summiya atiqan látọjọ́ yẹn ni wọ́n ti ń pè Abubakar ní atiq àtọjọ́ yẹn ni wọ́n ti ń pè Abubakar ní atiku gangan bíi mana kalima Abubakar Siddiq ni lẹ́yìn tó ń pè ní atiq Abubakar Siddiq radiyallahu anhu ni kọlọmba Allah kó má ṣe bá yọ́nú sí wọn bákan náà nínú àwọn láti ń bẹ fún Abubakar Siddiq radiyallahu anhu òun náà ni kí ni o sayyidul kuhul ahlil janna òun náà ni ọ̀gá olórí àwọn tó ṣe ń gbé kí ni wọn ó jẹ́ táwọn ọjọ́ orí wọn ó wà dọ́gbadọ́gba àwọn tó ṣe ń gbé kí ni wọn wà ní same rate ọjọ́ orí ẹ ti mọ̀ pé tá a bá wọ àlìjánná kọlọmba Allah kó má ṣe lè wọ̀ wa gẹ́gẹ́ bá Nabi sallallahu alaihi wasallam ṣe sọ fún wa talquran náà dẹ̀ fi rinlẹ̀ fún wa pé Ọlọ́run bá Allah ní pé inna anshanahu báwo la yẹn ṣe wàá mi ti gbàgbé Ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ náà yẹn pé inna anshanahum rárá yẹn kọ́ Ọlọ́run bá Allah ní dáadáa wa la dá wọn ní ti dídá ẹ̀rí waja'alnahum àwa ṣe wọn lẹ́nu tó yẹ pé kí ni o a ṣe wọn lẹ́nu tó yẹ pé ọjọ́ orí wọn kò ní ju ara wọn lọ a sì ṣe wọn a ṣe gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn a ṣe wọn lẹ́nu tó jẹ́ pé kí ni wọn ò jẹni tí wọn ò tí ì dábẹ́ fún mo gbàgbé báyà yẹn ṣe wá ní Ọlọ́run bàálà ni a ṣe wọn lẹ́nu tó jẹ́ pé kí ni ọjọ́ orí wọn ò ní jura wọn lọ ẹ̀rí ọjọ́ orí wọn ò ní jura ọ̀gá àwọn ẹni tó ṣe gbọ́jọ́ orí wọn ó jọ wà bákan náà lálìjánnà òun ni Abubakar Siddiq radiyallahu anhu kí ni túmọ̀ yẹn ìyẹn ni pé òun ló lórí gbogbo àwọn ẹ̀dá lẹ́yìn àwọn ànábì Ọlọ́run o òun náà ló lórí ẹ̀rí sì tọ́ka sílẹ̀ fún wa ó wá nínú ẹgbà wa àni Ali radiyallahu anhu láti ọ̀dọ̀ Ali radiyallahu anhu ó ní qala Abubakar Siddiq wa Umar sayyida kuhulu ahli janna ó ní anabi sallallahu alaihi wasallam ní láti ọ̀dọ̀ Ali radiyallahu anhu ó ní ani nabi sallallahu alaihi wasallam qala ó ní anabi sallallahu alaihi wasallam ní Abubakar wa Umar sayyida kuhulu ahli janna minal awwalin wal akhirin ó ní anabi sàṣà ń sọ wípé ọ̀gá àwọn ẹni tó ṣe ń gbé kí ni òun ó jẹ́ àwọn aṣíwájú àwọn èèyàn lálùjánnà òun náà ni Abubakar Siddiq àti Umar minal awwalin nínú gbogbo àwọn ẹni tó ti wáyé síwájú àwọn yẹn gan síwájú àwọn sàhábé wal akhirin àtàwọn tí ó tún máa wáyé lẹ́nu wọn Abubakar wa Umar radiyallahu anhum ajma'in àwọn náà ni aṣíwájú ọ̀gá gbogbo àwọn èèyàn àwọn ní àlùjánnà nínú àwọn ọlá tí ń bẹ fún wọn lélẹ̀ táà fi gbọdọ̀ bu ẹnu àtẹ́lù wọn nínú àwọn ọlá tí ń bẹ fún àwọn sọ̀hábí ànábì òun náà ní eléyìí kọ́lọ́mù ẹlẹ́dàá wa kó dákun kó má ṣe bá wa ṣe àlékún dáadáa wọn bákan náà nínú ọlá tí tún bẹ fún Abubakar Siddiq radiyallahu anhu òun náà ní pé náà nínú àwọn ọlá tí ń bẹ fún Abubakar Siddiq radiyallahu anhu òun náà ni pé anabi sallallahu alaihi wasallam wá láti ọ̀dọ̀ Abdullahi bin Hantob anna nabiya sallallahu alaihi wasallam ó ní anabi sallallahu alaihi wasallam ní orí ra'a Abubakar wa Umar ó ní anabi sallallahu alaihi wasallam rí Abubakar àti Umar Abdullahi bin Hantob ó ní anabi sallallahu alaihi wasallam rí Abubakar àti Umar faqal ó ní anabi sallallahu alaihi wasallam wá sọ pé hadani
minni sam'i wal basar ó ní àwọn méjèèjì tẹ́ ń wò yìí yàní bọ́n ṣe rí lọ́dọ̀ mi ó dà gẹ́gẹ́ bí etí lára ara àti ojú lára ara ni ẹ wo àpèjúwe tí anabi sallallahu alaihi wasallam ń fi Umar àti Abubakar wé ní pàtì ara rẹ̀ àwọn tí wọ́n jẹ́ ẹ̀yà ara anabi tànàbí ń ròyìn báyìí jamaa mùsùlùmí àwọn làdúrà àtọ́sí ni àbáwọn ẹni tí wọ́n ń bẹnu àtẹ́lù wọn làdúrà àtọ́sí àdúrà àwọn sọ̀rọ̀ ànábì làdúrà àtọ́sí kò rújù àwọn tí wọ́n ń bẹnu àtẹ́lù wọn náà àdúrà ìdáyà àtọ́sá wọn náà àníṣépè fún wọn o torí pé kí ni sẹ́ kó má sẹ́ni tó ṣe pé ń gbarata fún àwọn sọ̀rọ̀ ànábì lórílẹ̀ ayé yìí kò séèyàn tó ń gbarata fún wọn àfàwọn tí wọ́n ń bú wọn yìí nìkan náà ni wọ́n ń bú wọn gbogbo nǹkan tọ́lọ́run bá aláàdá yóò jà fún àwọn sọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ Ọlọ́run bá di kí ló fà á àwọn tọ́lọ́run bá aláà ti yọ́nú sí Ọlọ́run bá aláà sọ pé man adali waliyan faqad anzartuhu bil harb gbogbo ẹnikẹ́ni tó bá mú ọ̀rẹ́ ààyè mi Ọlọ́run ọba lọ́ta èmi Ọlọ́run bá aláà ti kéde ogun lé lórí Ọlọ́run bá wa sì ré kò sí nǹkan tí ò lè fi bá ẹrú jagun kò sí nǹkan tí ò lè fi gbógun tẹrú àbá ara àwọn ẹni tí gbé parun ara àwọn ẹni tó mi parun ara àwọn ẹni tó ṣe ń gbé kí ni o atẹ́gùn ló pa wọn run kí ni Ọlọ́run bá aláà lè fi jẹrú ẹ̀ yá kó má sẹ́ni tí ń gbèjà àwọn sàbẹ́ lórílẹ̀ ayé mọ́ kó jẹ́ pé àwọn ẹni bìí nìkan là ń rí wallahi gbogbo nǹkan tọ́lọ́run bá aláàdá ni ó máa jà fáwọn sàbẹ́ ànábì radiyallahu anhu ajma'in torí àwọn ọlọ́mẹ́sìn wá fún wa àwọn ni mójú tẹ́sìn Ọlọ́run àwọn ni wọ́n jìyà ni wọ́n dààmú tí ó bá ń jẹ́ nítorí àsìkò ni á bọ́ síbi àti ẹ̀ ní pẹ́ bọ́ síbẹ̀ gan sìn inshallah níbi nǹkan tí wọ́n fojú wì ní ìyà fẹ́sìn kọ́lọ́run bá aláà kó má ṣe bá wa ṣe dáadáa fún wọn kọ́lọ́run bá aláà kó bá wa ṣe àlékún dáadáa wọn kọ́lọ́run bá aláà kó bá wa san wọ́n lẹ́san olóore Ànábì sallallahu alaihi wasallam sọ nínú àlàyé tá a ti ṣàlàyé yẹn sẹ́yìn nínú àwọn láti ń bẹ fún wọn náà ni pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé kí ni o nínú àwọn sẹ́ńtúrì tó dáa jùlọ tó lóore jù òun náà ní sẹ́ńtúrì òun ànábì ẹ̀rí sẹ́ńtúrì òun ànábì àwọn tí wọ́n gbà fún ànábì ń bá yẹn tí wọ́n ń bẹ pẹ̀lú ànábì àwọn tí wọ́n lóore jù nínú àwọn láti ń bẹ fún wọn rí bákan náà káwa bọ́ síbi ìfojúwi náà ìdúró tẹ̀sìn tí wọ́n dúró tẹ̀sìn káwa ràǹdẹ̀ ọ́ fúté ní inshallah ó wá nínú ẹgbàá wa ani Aliyi bin Abi Talib láti ọ̀dọ̀ Ali ọmọ Abi Talib radiyallahu anhu qala ó sọ ọ́nà ọ̀rọ̀ rẹ̀ pé laqad ra'aytu Rasulullahi sallallahu alayhi wa sallam Ali ní pé mo rí ànábì sallallahu alayhi wa sallam wa akhadhatu Quraysh èyí tó ṣe ń pé kí ni àwọn Quraysh mú ànábì wọ́n mú ànábì sallallahu alayhi wa sallam wọ́n dènà dé ànábì wọ́n gbá ànábì wọ́n gbá a mú ẹ̀rí Ali ibn Abi Talib ó ń sọ ọ́nà ọ̀rọ̀ rẹ̀ ó ní pé fahadha yajbahu wahadha yutaltiluhu ó ní eléyìí ó mú ànábì kí wọ́n káwọn èèyàn dènà dé ànábì kí wọ́n mú mọ́lẹ̀ kí wọ́n wá bùsọ̀ káwọn kan bùsọ̀ ìkan mú ọrùn ànábì ó fún ànábì lọ́rùn ó ń mì ọrùn ànábì báyìí wọ́n ń mì ànábì jìjì ẹ̀rí Ali ló ń rí ànábì tó ṣe ń gba àwọn Kùrẹ́ṣì dènà dé báyìí tí wọ́n mú ànábì tí wọ́n bùsọ̀ tí wọ́n dé pẹ̀lú agbára tí wọ́n dì mú pẹ̀lú agbára táwọn apá kan ní wọ́n mú lọ́rùn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fún lọ́rùn tí wọ́n mì ọrùn ànábì wa yaqulun wọ́n wá sọ báyìí pé anta alladhi ja'alta alihatan ilahan wahida ìwọlẹ́ni tó ṣe ń gbé kí ni o ó ṣe àwọn ọlọ́run tó ní káwọn máa sin ọlọ́run ọ̀kan ṣoṣo káwọn pa gbogbo àwọn òòṣà táwọn sìn káwọn pátì ó ní wọ́n sọ bẹ́ẹ̀ fún ànábì àwọn òṣèbọ yìí wọ́n sọ bẹ́ẹ̀ fún ànábì wọ́n fún ànábì lọ́rùn wọ́n máa ń sọ pé ìwọlẹ́ni tó ṣe pé kí ni o anta alladhi ja'alta alihata ilahan wahida ìwọlẹ́ni tó fẹ́ sọ gbogbo àwọn òòṣà adẹ́yẹ kan tọ́lọ́nà ọ̀kan ṣoṣo ni káwọn máa sìn kọ́ọ̀lá Ali wá sọ ní ọ̀rọ̀ rẹ̀ radiyallahu anhu àwọn sàbí òkè ń bú wọn kì í bú mọ́ ànábì nǹkan tí wọn ò rí wọn ní sọ wọn ò ní fọ̀rọ̀ ẹnu gbéra wọn gá gbà kí ni wọ́n wá ń ṣe ń bẹ̀ kí ni pàtì ara àwọn sàbí ò ní sọ nǹkan tí wọ́n ṣe Ali radiyallahu anhu wá ní fawallahi ma dana minna ahad subhanallah Ali ni mo fi Ọlọ́run bá aláàbò fi búra kò sí èèyàn kankan nínú gbogbo wa lọ́jọ́ náà lọ́hùn
tó súnmọ́ ànábì nígbà tí wọ́n ń ṣe ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n ń fojú ànábì rí nǹkan tí wọ́n fi ń rí tí wọ́n ń ṣe ìṣesí fún ànábì ó ní kò tó sí èèyàn kankan tó súnmọ́ ànábì illa Abubakar àyàfi Abubakar Siddiq radiyallahu anhu ló súnmọ́ ànábì nígbà tí àwọn ọ̀tọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí wọ́n mú ànábì sallallahu alaihi wasallam tí wọ́n dènà dé tí wọ́n fún ọ̀rọ̀ ànábì tí wọ́n ní ànábì lára lórí pé ànábì sọ fún wọn pé Ọlọ́run kan ṣoṣo ni ẹ máa sìn ní sí wo ló ní kápá owó òṣà àti ká máa sìn òṣà kan Ọlọ́run kan ṣoṣo Ali radiyallahu anhu ní kò sẹ́ni tó súnmọ́ bẹ́ẹ̀ illa Abubakar àyàfi Abubakar nìkan radiyallahu anhu àyàfi Abubakar nìkan ó ní Abubakar yadribu hadha wa yajbahu hadha Abubakar Siddiq ti eléyìí ó mú eléyìí ó fà á wàyùtàtìlù hàdà òun náà mú kan ní wọn ó kì í mọ́lẹ̀ lọ́rùn ẹ̀rí wàá yakul Abubakar Siddiq wọn sọ pé wáyé lakum ègbé kó máa bá yín ìbínú Ọlọ́run bá aláà kó máa bá yín ataqtuluna rajula an yaqula rabbi Allah ṣe fẹ́ pa arákùnrin yìí ni ẹni tí ń sọ pé Ọlọ́run tòun ni Allah kí ni pírọ́blẹ̀mù yìí pẹ̀lú ẹ̀ ṣe fẹ́ pa ni ẹ̀yin ò dẹ̀ máa lọ sí ohun tẹ̀ ń sìn ṣe fẹ́ pa arákùnrin yìí ni Abubakar Siddiq jà fún ànábì Abubakar Siddiq ó kojú àwọn òṣèbọ nítorí Ọlọ́run bàtà ànábì rẹ̀ ṣerú àwọn ẹni yìí láàmà sọ yìí pé ṣé radiyallahu anhu láàmà ṣe fáwọn yẹn radiyallahu anhu ajma'in kọlọ́nba Allah kó má ṣe bá wa yọ́nú sáwọn sàbí ànábì kọlọ́nba Allah kó bá wa ṣe wọn àlékún ìkẹ́ rẹ̀ kó bá wa ṣe fún wọn tó bá yẹ kí wọ́n ti pa ànábì wa ṣé Islam ò dọ̀dọ̀ wa tó bá yẹ pé àwọn òṣèbọ ti pa ànábì wa ṣé Islam ò dọ̀dọ̀ wa kọlọ́nba ẹlẹ́dàá wa kó jọ kó má ṣe tó wá síbi tí ó tó àwọn sàbí ànábì sílámù kẹyàwó ma kọlọ́nba Allah kó má tó wá pẹ̀lú ẹ̀yin ní ibú yìí àtàwọn baba ńlá yín tí wọ́n ń bẹ̀ sí yẹ kọlọ́nba Allah àtàwọn àfáà yín kọlọ́nba Allah kó má tó wá pẹ̀lú yín àfi tẹ̀yin bá túbá radiyallahu anhum ajma'in ọlọ́nba Allah tún fi ọ̀rọ̀ yìí rinlẹ̀ ọ̀rọ̀ Abubakar tó sọ ọlọ́nba tún fi rinlẹ̀ nínú Suratu Ghafir aya 28 katakutuluna rajula tí ẹ fẹ́ parakùnrin yìí ni an yaqula rabbi Allah ẹni tó sọ pé ọlọ́nba tòun náà ni Allah tí ẹ fẹ́ paadi sẹfẹ gbẹmí ẹ ní Abubakar Siddiq radiyallahu anhu àwọn lè dúró ti ànábì lọ́jọ́ ṣòro thumma rafa'a Aliyu burdatan kanat alayhi lẹ́yìn eléyìí ni Ali wá ẹ̀ṣẹ̀ wá bọ́ aṣọ búrúdà tí ń bẹ lọ́rùn aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ wá ẹ̀ṣẹ̀ wá gbé wa ànábì nígbà tí wọ́n ti yaṣọ ànábì tí wọ́n ti ṣe ànábì bí ó ṣe wọ́n tí wọ́n ti fi lákàlàkà làwọn Ali àtàwọn sọ̀hábí tó kù yá ẹ̀ṣẹ̀ lè súnmọ́ bẹ́ẹ̀ Ali ní pé kò tẹ́ni tó súnmọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ náà lọ́hùn àfi Abubakar ní Siddiq radiyallahu anhu nìkan kálí mọ̀ pé kò ń ṣe wàsá Ali yẹsẹ̀ wá súnmọ́ bẹ́ẹ̀ fàbákà hatta ikhdalat lihiyatuhu ó ní ànábì sàṣàrà wọn ké àwọn sọ̀rọ̀ abẹ́nà wọn ké débi pé irùngbọ̀n àwọn ẹni tí ń bẹ ń bẹ lọ́jọ́ irùngbọ̀n wọn tutù fún igbe omi ojú kí ló dé kí ló le tó yìí àwọn tí wọ́n jí àfẹ́sìn délé yìí àwa ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ní àwọn baba ńlá wa àwọn àfa wa tẹ̀yìn ń gbé lórí àwọn ànábì Ọlọ́run tẹ̀ ń kọjá la àwọn ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ní àwọn ò jìyà fẹ́sìn àwọn tí wọ́n jìyà fẹ́sìn lélẹ̀ àwọn tí wọ́n jẹ ìyà fẹ́sìn Ọlọ́run bá kọ̀ lu àwọn sábà pé tọ́ káwa náà lè jèrè nú èrè tó tọ́lọ́ máa láti fún wọn jẹ làá ṣe ń sọ ọ̀rọ̀ díẹ̀díẹ̀ tá à ń sọ yìí kì í ṣe pé bóyá wá dé lẹ́fù kan àbáwọn àfa kan bàbá kan iṣẹ́ tí àwọn bàbá yẹn ṣe ànábì Ọlọ́run kò ń ṣerú ẹ̀rí níbo láti ibo síbo ọ̀rọ̀ rúnrún bí a ṣe yan mi kàn ní spelling talk ọ̀rọ̀ rúnrún kọ́lọ́mù bá aláàkó má ṣe ṣàánú fún wa ẹ̀rí débi pé ojú àwọn èèyàn ń gbẹ̀ fún mi fún mọ̀kọ́lá Ànábì sàásàrà sọ pé anshudukumullah mo fi Ọlọ́run ọba mo wá Ọlọ́run ọba lólùṣọ́ fún yín mo wá Ọlọ́run ọba lálàforíjì fún yín ẹ wo ohun tá a ní wọ́n ṣe fún Ànábì sàlàsàlà ẹ wo ohun tó fojú ànábì rí ẹ wo nǹkan tá ànábì Ọlọ́run bá aláàsán pé àmọ́ wọ Ọlọ́run bá lólùṣọ́ fún yín kó fi yín mọ̀nà ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá jẹ́ dáhìn náà àníṣe kò sí nínú ẹ̀kọ́ ẹ̀sìn ká máa bí ìbú pa ńlá ń ṣe dá wà kò sí nínú ẹ̀kọ́ ẹ̀sìn ká máa ṣépè fáwọn èèyàn ká máa jẹ́ tí wàá sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èpè tẹ̀ ń ṣe yìí náà ìbínú tẹ̀ ń bínú personality issue tó ní ṣe pẹ̀lú personal ni wọ́n parọ́ mọ́ mi wọ́n ṣe ń parọ́ mọ́ àwọn ànábì Ọlọ́run ni wọ́n ṣe ń parọ́ mọ́ àwọn sàhábì ànábì ni wọ́n ṣe ń parọ́ mọ́ àwọn ẹni rẹ ni wọ́n parọ́ mọ́ mi tí wọ́n ṣe wọ́n ní mò ń ṣe ìyẹn ní ju èpè yàn ń bẹ lórí òdodo èpè wa kọ́ ló kàn ṣé bá nàbí sàzàrà ni wọ́n faṣọ ya mọ́ lọ́rùn ni wọ́n fi làkàlàkà tí wọ́n tì tí wọ́n yẹ̀yẹ́ rẹ̀ yìí ànábì sàzàrà tún dìde ànábì tún tọ́ Ọlọ́run bá fi yín mọ̀nà
ìṣesí àwọn ẹni rere lè táwa náà bá fẹ́ jọ̀kan nù wọn ìṣesí àwọn tó yẹ ká máa kọ́ṣe lélẹ̀ táwa náà bá fẹ́ jọ̀kan nù wọn ṣé ò fẹ́ jẹ́ kọ́ ló ń gbẹ̀sọ̀ fún wa lálùkẹ́ àmọ́ ni báwo ni ó ṣe dùn tó kẹ́ gbogbo àwọn ẹni tí wọ́n parọ́ mọ́ wa tí wọ́n ṣàbòsí wa tí wọ́n ṣe tẹ̀mẹ̀lẹ̀kọ̀ ọ̀tẹ̀ wa kó wá jẹ́ pé lọ́jọ́ gbé nàlùkẹ́ àmọ́ iṣẹ́ olóore wọn wọ́n máa kó fún wọn gbogbo ẹ̀ṣẹ̀ tiẹ̀ wọ́n wá dirú wọn kò tó lóore ṣùgbọ́n ìwọ náà wàá ṣépè kọjá àlà wọ́n parọ́ mọ́ ìwọ wàá ṣépè kọjá àlà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni o plus and minus wọ́n parọ́ mọ́ ẹ wọ́n gbẹ̀tọ́ tiẹ̀ fún wọn lọ́wọ́ wọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní plus and minus tí wọ́n náà fẹ́ gbẹ̀tọ́ tiẹ̀ náà tó ti ṣépè kọjá yìí fún wọn yóò padà di pé ẹ̀tọ́ tiẹ̀ gan wá pọ̀ tí wọ́n gbà fún wọn ọlọ́run bá aláàmá ṣe wá ní àlè muflis èèyàn wá padà jò kanlẹ̀ torí èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra tí èèyàn bá jẹ́ dáa yìí tó bá ń pèpè òdodo ìpè òdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ló fi ń wọ́n lè yàn kàn jọ ní súnà wọ́n lè yàn kàn jẹ kíní kan ohun tó fi ń wọ́n òun náà ni pé kéèyàn máa kọ́ṣe àwọn ẹni re ìṣe àwọn ẹni ọlọ́run ànábì ọlọ́run sọ̀hábì ànábì ṣé lè pè ní wọ́n ṣó ní bínú ní wọ́n sọlọ́rọ̀ burúkú lẹ́nu ní wọ́n wọn kì í sọlọ́rọ̀ burúkú lẹ́nu wọn kì í ṣe lè pè ohun tó fi ń wọ́n nìyẹn bí èèyàn bá fẹ́ jó ní súnà bí èèyàn bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi ohun tí wọ́n fi ń wọ́n nìyẹn ó tó láti fi wọn nǹkan pé ṣó ní súnà lẹ́yìn àbí kì í ṣó ní súnà inú àwọn nǹkan tẹ́wọ̀n mímọ̀ pẹ́ nìyẹn ò kì í ṣó ní súnà ni kéèyàn máa ṣépè fáwọn èèyàn kódà kó jẹ́ kèfèrí àwọn tí wọ́n fojú ànábì rógbò ṣé mùsùlùmí ni wọ́n ànábì ò ṣe wọ̀n wọ́n lépè àbí ṣé ànábì ò ní kápá àti wọ̀n wọ́n lépè àbí nígbà tí ànábì sàlám lọ sí tọ́ìf tó lọ ṣe dáwà tí ń bá gbàgbé tànábì sàlám tí wọ́n fojú ànábì rógbò tí wọ́n yẹpẹrẹ ànábì tí wọ́n ń bi ànábì léèrè nínú àwọn àyàwó ànábì ń bi ànábì sàlám léèrè pé ọjọ́ wo lànábì sàlám rí lọ́jọ́ tó yẹ pé inú rẹ̀ bàjẹ́ jù lọ ànábì sàlám ní ọjọ́ tóun lọ ṣe wáàsí fáwọn òṣèbọ ni yanni lọ tọ́ìf náà kàn tànábì ń bọ̀ tí wọ́n dá àwọn anabi tí wọ́n yẹ̀yẹ́ anabi ń bọ̀ lójú ọ̀nà màláíkà Jibril Ọlọ́run bá aláàánú kó wá bá anabi sallallahu alaihi wasallam nígbà tí màláíkà Jibril wá bá anabi sallallahu alaihi wasallam ó ní bójú wò kéré anabi màláíkà òkèrè Ọlọ́run bá aláà ti rán sí ẹ pé gbogbo ara tó o bá fẹ́ ká fún wọn dá ìlú yẹn wà láàárín òkè méjì ni màláíkà Jibril ní Ọlọ́run bá aláà ní kí màláíkà òkè sọ fún ẹ pé tó o bá fẹ́ pé k'Ọlọ́run bá aláà pa òkè yẹn kó pàdé mọ́ wọn kí wọ́n pa kí lóò anabi sallallahu alaihi wasallam sọ anabi sàtara ní pé ohun tó ń bẹ lọ́hùn fún wọn náà ni pé kọ́lọ́hùn bá aláàbáwọn ṣe ìdáyà fún wọn ìṣesí àwọn ẹni ọlọ́run lélẹ̀ ìṣesí ànábì ọlọ́run lélẹ̀ ẹ má bẹ tẹ̀lé sínú ànábì ohun tá a máa tẹ̀lé lélẹ̀ ọ̀rọ̀ pé kí lẹ fi wọn téèyàn fi jó ní súnà kọ kò ń ṣe dìrí kàrẹ́sì ni wọ́n fi wọn àbígbó epo ẹ ń bá jó ní súnà tó jẹ́ mùsùlùmí gidi ò ní iye lépè ò ní iye léèbú kò sí nǹkan tí wọ́n lè ṣe fún ẹ kò sí nǹkan tí wọ́n lè ṣe fún ẹ tí wọ́n lè fi ẹ́ dálára má wo wọn ọjọ́ ẹ̀san ń bọ̀ tínú tí ẹgbẹ́ máa dùn bí ó dáa tẹ parọ́ mọ́ mi ó dáa tẹ bà mí lórúkọ jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ń pèpè òdodo kò ní jẹ́lé pè kò ní jẹ́lé èbú kò ní jẹ́ni tó jẹ́ pé kí ni àwọn èèyàn máa mọ̀ pé tọ̀ ìṣesí ọmọ ọ̀tá lórúkọ dáwà èèyàn wá ní tìjú wọn èèyàn wá lé nìkan là ń gbọ́dọ̀ sí lẹ́nu mọ́ àtẹni tó bá ní sòdodo á fọ àwọn ya àtẹni tó yẹ pé dáradára náà á fọ àwọn èèyàn ya látara pé kí ni o bóyá rò pé bóyá látara ohun tá à ń sọ yẹn la fi ní star àbí la fi ní followers tó ráwọn kan fẹ́ bóyá pé yẹ gbígbóná kó fún wọn ó fọ wọn lẹ́nu òun lẹ́yìn wọn fi ń pọ̀ lẹ́yìn yín ọlọ́run má jẹ́ kí iṣẹ́ wa bàjẹ́ ọlọ́run bá aláà má ṣiṣẹ́ wa lófo ṣé yẹn ni wọ́n fi wọ́n ni kí láǹfààní èrò pípọ̀ àwọn ẹlẹ́yẹ pé wọ́n padà ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ yìí náà kí ló tì wọ́n débi tí wọ́n dé yìí ṣèbí àwọn ẹlẹ́tọ̀njẹ tí wọ́n tì wọ́n náà ni followers náà ni àwọn ẹlẹ́tọ̀njẹ followers náà ni kọ́lọ́mbà aláà kó má ṣe wá lẹ́ni tí àṣetánì ó ṣe iṣẹ́ bú lọ́ṣọ̀ọ́ fún kó má ṣe wá lẹ́ni tí ó ṣe nǹkan aburú tí ó mú ní rí bínú ọlọ́mọba kọ́lọ́mbà kó má ṣe wá lẹ́ni tí àṣetánì tí ó máa pákéjì rẹ̀ fún kọ́lọ́mbà aláà kó ṣàánú fún ẹnì kọ̀ọ̀kan wa kó ṣíjú àánú ẹ̀ wò wá torí náà nínú àwọn nǹkan tí àwọn sọ̀hábí ànábì fojú wì òun náà líle anabi sallallahu alaihi wasallam ó wá ń sọ pọ́lọ́wọ́n bá aláwọ̀ bá mi ṣe ìdáyà fún yín anabi wá sọ̀rọ̀ kan tó lágbára lẹ́yìn rẹ̀ anabi ní amúmínú ali fir'aun khairun am abubakar àwọn tí wọ́n ní tó jẹ́ olùgbàgbọ́ ayé fir'aun anabi sallallahu alaihi wasallam ṣé àwọn ni wọ́n lóore jù ní àbí abubakar subhanallah ṣé àwọn yẹn ni wọ́n lóore jù ní àbí abubakar anabi sallallahu alaihi wasallam tó wá sọ lẹ́yìn yẹn pé kí ni o fa wallahi la sa'ati min abi bakri khairun min alfi sa'ati min mithli mu'mini ali fir'aun anam sasa ni ìṣẹ́jú kan àsìkò abubakar ìṣẹ́jú kan rẹ̀ ìṣẹ̀mí yàní àsìkò abubakar yẹ kan báyìí ó lóore ju 1000 times sí àsìkò àwọn olùgbàgbọ́ òdodo ayé fir'aun lọ subhanallah kò jọra wọn anabi sallam sọ ilé fún abubakar siddiq nínú àwọn látàfilè mọ́ láì bàbàrà iyẹyẹ tí ń bẹ fún Abubakar Siddiq radiyallahu anhu kọlọmba aláàkó má ṣe bá wa yọ́nú sí wọn kọlọmba aláàkó bá wa ṣàánú àlékún àánú rẹ̀ fún wọn kọlọmba aláàkó ṣàánú àwa náà látara wọn
kó má ṣe wá lẹ́ni tí ó máa bú wọn, kó má ṣe wá lẹ́ni tí ó máa yẹpẹrẹ wọn, kó má ṣe wá lẹ́ni tí ó rí bínú ọlọ́run látara wọn. ìwọ̀nba ilé ìta sọ yìí mo ń bi ọlọ́run bá fún èmi tí mo sọ àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi, kọ́lọ́run bá ilé da wa kó má ṣe ẹ̀sán ẹnìkan kó lóní sábàbí dáadáa fẹ́ nìkọ̀kan wa, kọ́lọ́run bá aláà kó lóní sábàbí dáadáa fẹ́ nìkọ̀kan wa. gbogbo àwa táwọn bá wa spread rẹ̀ náà ládàá ti ń bẹ níbi ìmá spread ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ ọlọ́run, kọ́lọ́run bá aláà kó má ṣe ẹ̀sán ẹnìkankan wa, kọ́lọ́run bá kó má dùn wọn ládàá rẹ̀, kọ́lọ́run bá aláà kó fà lùbáríkà sí ìta sọ yìí. inshallah a máa tẹ̀síwájú lọ́la nípa ọlá tí ń bẹ fún àwọn sọ̀hábí ànábì, ọlá pọ̀ tí ń bẹ fún Abubakar, bó ṣe ṣe ká tún mẹ́nu bá ti Umar bin Khattab radiyallahu anhu ní ọ̀la tọ́lọ́run bá aláàbá gbà wá láyé. à ń bẹ ọlọ́run bá fún ẹnì kọ̀ọ̀kan wa, kọ́lọ́run bá kó ṣe wá lọ́kan lára àwọn ẹni tí ó rí òdodo tí ó sì jẹ́ kó rọrùn fún láti máa tẹ̀lé, kó má ṣe wá lọ́kan lára àwọn ẹni tó jẹ́ pé wọ́n rí òdodo tí wọn ò ní tẹ̀lé òdodo. Allahumma hadina al-haqqa al-haqqa warzuqna ittiba'a wa arina al-batila batila warzuqna ijtinaba. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ẹ máa pé súnà ló lè ṣe o. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe o. súnà ló lè ṣe. gbogbo kọ́nù kọ́ èyí tí a ń fà. súnà ló lè ṣe. gbogbo àríyànjiyàn èyí tí a ń fà. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe o. súnà ló lè ṣe. gbogbo kọ́nù kọ́ èyí tí a ń fà. súnà ló lè ṣe. olórí wa ẹ wá ká ṣe súnà. súnà ló lè ṣe. gbogbo lọ́ba lọ́ba ẹ wá ká ṣe súnà. súnà ló lè ṣe. gbogbo mùsùlùmí ká mójútó súnà. súnà ló lè ṣe. ẹ bá wa bí wa ó jama'u ká. súnà ló lè ṣe. súnà èyí tí a ń lọ. súnà ló lè ṣe. ìsìlámù òdodo là ń pè bẹ́ẹ̀. súnà ló lè ṣe. ìtọ́lọ́hun ọba tó fi rán Ànábì. súnà ló lè ṣe. ìtọ́lọ́hun ọba tó fi rán Rasúlù. súnà ló lè ṣe. ìsìlámù ní súnà ṣáni ìsìlámù. súnà ló lè ṣe. máa ṣàkó súnà kó má dẹ́ ní àbámà. súnà ló lè ṣe. ọlọ́run ọba wa òun ló sọ bẹ́ẹ̀. súnà ló lè ṣe. ó ní gbogbo ohunkóhun èyí tí a bá ń fà. súnà ló lè ṣe. padà sọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ Ànábì. súnà ló lè ṣe. àṣírò Allah wa rasulahu. súnà ló lè ṣe. àṣírò Allah ní kábà fún Kùránì. súnà ló lè ṣe. wa rasulahu ní kábà súnà. súnà ló lè ṣe. àṣírò ní apá kan kádà kejì lólẹ̀. súnà ló lè ṣe. àṣírò ní apá kan kádà kejì lólẹ̀. súnà ló lè ṣe. ọlọ́run sọ bẹ́ẹ̀. súnà ló lè ṣe. súnà mi lọ́wọ́ yín ó jama'u ká. súnà ló lè ṣe. súnà mi lọ́wọ́ yín ó jama'u ká. súnà ló lè ṣe. súnà àwọn àrólé alálùbáríkà. súnà ló lè ṣe. tó bá jẹ́ lódodo la fẹ́ ṣe ìsìlámù. súnà ló lè ṣe. máa ṣàkó súnà kó má dẹ́ ní àbámà. súnà ló lè ṣe. ọlọ́run ọba wa ìrẹ́lá wa máa ń bẹ̀. súnà ló lè ṣe. wọ́n lọ ta ìsìlámù látara ìjọta súnà. súnà ló lè ṣe. wọ́n lọ ta ìsìlámù látara ìjọta súnà. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe o. súnà ló lè ṣe. tí a ń fà. súnà ló lè ṣe. kọ́ èyí tí a ń fà. súnà ló lè